gé káàkiri nípa wípé àwọn báńdíìtì wọ́n ya bo agbègbè kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìwé ìròyìn Punch ló punch ẹ̀ jáde. Nínú ìwé ìròyìn Daily Post náà ni ìròyìn yìí wà ó, níbi tí ìròyìn ọ̀hún ti jẹ́ di mímọ̀ tí Babachi tó ti ń sọ̀rọ̀ yìí. Babachi Lawal oníṣẹ́ mọ̀ wípé Tinubu ó lè ṣe ààrẹ, ó lè ṣe ipò ààrẹ ìyẹn bó ti tọ́ àti bó ti yẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ju Àtíkù lọ. Babachi Lawal ló sọ̀rọ̀ múlẹ̀dẹ̀ ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ síta. Iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé ayédèrú òun ni ìwé kan tí àwọn kan tí wọ́n fi sí orí ayélujára o, wípé nípa gbígba àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tuntun ṣiṣẹ́, wípé wọ́n tún ti gùn lé ìgbésẹ̀ míì. Wọ́n ní irọ́ ni àtẹ̀jáde náà kí àwọn ènìyàn kí wọ́n kọ tí ọ̀gbọ́n ìwé ìròyìn Punch ló punch ẹ̀ jáde. Punch náà ló punch ìròyìn eléyìí síta níbi tí Babachi Lawal tó ti fi ẹgbẹ́ òṣèlú ADC sílẹ̀ tó sì jẹ́ di mímọ̀ wípé ṣe rí ìbò sí ipò abẹ́lé eléyìí tí Àtíkù jáwé olúborí ọ̀hún. Ó ní ẹ wò ó, wọ́n ṣe pàṣípààrọ̀ ẹ̀ ní wọ́n yí ni, gẹ́gẹ́ bí ó ṣe sọ. Ìwé ìròyìn Punch ló punch ẹ̀ síta. Lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé èyí tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́, àwọn olùkọ́ ni wọ́n gùn lé ìfẹ̀hónúhàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ní ìpínlẹ̀ Ògùn. Ìwé ìròyìn Daily Trust ni ó tì jáde. Lórí ìròyìn tí mo kà tán tí mo mẹ́nu dákẹ́ ọ̀hún, bẹ́ẹ̀ ni Àtíkù náà bá ń dá Babachi lóhùn tó sì ń sọ wípé kò sí nǹkan kan tó jọ wípé wọ́n yí ètò ìdìbò abẹ́lé nínú ẹgbẹ́ òṣèlú ADC. Ó ní kò sí nǹkan kan tó ń jẹ́ wípé wọ́n ṣe mọ̀kàrúrú bò ó ní irọ́ gbà ní ìwé ìròyìn Punch ló punch ẹ̀ síta. Nínú ìwé ìròyìn Vanguard ní ìròyìn eléyìí ló ti jáde wá. Àwọn adìhámọ́ra tẹ́nikẹ́ni kò mẹ́yẹ tó sú wọn ni wọ́n ṣe ìkọlù sí olórí àwọn òṣìṣẹ́ sí Soludo pẹ̀lú ọkọ̀ tí wọ́n jọ máa ń kọ̀wọ́ rìn wọn. Ọlọ́pàá méjì ló bá ìṣẹ̀lẹ̀ náà rìn o. Ìwé ìròyìn Vanguard ló fà á jáde. Vanguard náà ló Vanguard eléyìí tó sì fà á síta níbi tí àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn dókítà ní ìpínlẹ̀ Abia tí wọ́n máa ti ń dúnkokò láti gùn lé ìyanṣẹ́lódì aláìní gbèdéke. Wọ́n ní látàrí ẹnìkan o tó jẹ́ ẹni tó máa ń ṣiṣẹ́ abẹ fáwọn èèyàn ní ilé ìwòsàn kan ní ìpínlẹ̀ Abia. Wọ́n ní gẹ́gẹ́ bí wọ́n ṣe jí ẹni ọ̀hún gbé tí wọn ò sì tí ì rí padà ni àwọn náà bá ń dúnkokò wípé iṣẹ́ làwọn ó gùn lé ìyanṣẹ́lódì o. Ìwé ìròyìn Vanguard ló fà á síta. Nínú ìwé ìròyìn Daily Trust ní ìròyìn eléyìí ti jáde wá o. Àwọn òṣìṣẹ́ elétò ààbò àti àwọn tí wọ́n ń gbégún ní ìpínlẹ̀ Kogi ni wọ́n jọ tàkóró gan síra wọn o. Ìjà ọ̀hún ló dìbò lọ yá mi nígbà tí eégún jáde. Ìwé ìròyìn Daily Trust ni ó ti jáde. Vanguard náà ló fa ìròyìn eléyìí síta níbi tí Fálànà ti sọ fún ààrẹ Tinubu pé kó gba àwọn ẹ̀ṣọ́ aṣọ́gbó tó tó 1,000 forest guards ní ìpínlẹ̀ Borno náà. Ìwé ìròyìn Vanguard ló fà á síta. Nínú ìwé ìròyìn Daily Trust náà ni mo ṣì wà. Orí kó òṣìṣẹ́ ọlọ́pàá méjì kan yọ o pẹ̀lú bí àwọn ará ìlú bí wọ́n ṣe pariwo lé wọn lórí wípé ajínigbé ni wọ́n sáré ẹsẹ̀ wọn kàn pàkọ́ ṣùgbọ́n orí padà kó wọn yọ. Ìwé ìròyìn Daily Trust ló ti jáde. Daily Post náà ló post ìròyìn eléyìí níbi tí wọ́n ti ń jọ di mímọ̀ wípé ẹ̀wọ̀ ẹni tí ṣe alága fún ẹgbẹ́ òṣèlú APM ló sọ fún gbogbo àwọn orílẹ̀-èdè Nàìjíríà ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Ó ní ẹ̀kọ́ ohun tí ń jẹ́ ẹgbẹ̀pá lásìkò òbò àbí ẹ̀ra ìbò ẹ̀tàbò gbogbo ohun tó bá ní ṣe pẹ̀lú àǹtàbò àáràbò àbí wọ́n fún alámọ̀ pápátẹ̀ wípé kí wọ́n fi dí wa lẹ́nu. Ó ní ẹ jìnnà sí o. Ẹni tí ṣe alága fún ẹgbẹ́ òṣèlú APM ló ń sọ bẹ́ẹ̀ fún àwọn orílẹ̀-èdè Nàìjíríà. Ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ síta. Nínú ìwé ìròyìn Punch náà ni mo rí ìròyìn títí ọwọ́ mi yìí lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé. Àwọn òṣìṣẹ́ tó ń rí sí ètò ẹ̀kọ́ NUT ni wọ́n ti gùn lé ìyanṣẹ́lódì o káàkiri orílẹ̀-èdè Nàìjíríà lónìí yìí. Ìwé ìròyìn Punch ló punch ẹ̀ jáde. Daily Post náà ló tún post ìròyìn eléyìí síta níbi tí ìròyìn náà ti ń jẹ́ di mímọ̀ wípé àwọn ọmọọṣẹ́ ológun ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n dóòlà àwọn ènìyàn 23 tó jẹ́ pé wọ́n jí gbé
ní òpópónà ní ìlú Kogi. Àwọn tó jẹ́ pé wọ́n jí wọn gbé àwọn èrò inú ọkọ̀ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Kogi, wọ́n ní tí wọ́n jẹ́ 23 níye. Iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà sọ pé wọ́n ti dóòlà ẹ̀mí wọn. Ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ síta. Àwọn ẹ̀ṣọ́ aláàbò So-Safe ni wọ́n lu arákùnrin kan tí wọ́n mú sí akóló wọn. Wọ́n lù ú débi wípé ẹ̀mí fi bọ́ lọ́rùn rẹ̀ ní ìpínlẹ̀ Ògùn. Ìwé ìròyìn Punch ló punch ẹ̀ jáde. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ló ti ń jẹ́ di mímọ̀ wípé gbogbo àwọn ọ̀dọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní gbogbo wọn ni wọ́n ṣe ìrónilágbára fún láti lè mú kí ètò iṣẹ́ ọwọ́ kó túbọ̀ lọ òkè kó túbọ̀ gbèrú sí ní ìpínlẹ̀ náà. Ìwé ìròyìn Punch ló punch ẹ̀ síta. Nínú ìwé ìròyìn Daily Post ní kókó yìí ló ti jáde wá o. Peter Obi tẹ̀ ń wò ó ẹṣin inú ìwé àti ẹkùn lórí ayélujára lásán ni o. Iléeṣẹ́ ààrẹ ló sọ̀rọ̀ yìí. Ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ jáde. Punch náà ló punch ìròyìn eléyìí síta níbi tí ìròyìn náà ti ń jẹ́ di mímọ̀ wípé àwa kẹ̀kẹ́ márúwá kan rèé tí ilé ẹjọ́ tó wà nílùú Àbújá nílùú Anambra Ẹnùmí Àgò tí wọ́n dájọ́ kú fún látàrí wípé ó ṣekú pa ẹnìkan ò ní ìpínlẹ̀ Anambra. Ìwé ìròyìn Punch ló punch ẹ̀ síta. Àwọn kókó yìí àti kókó míì ni a ó máa mú wá ṣé tí ìgbọ́ ẹ̀yin ènìyàn wa ẹ̀yin aráalé a ó sì gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ nígbà tí a bá wọnú kinní ọ̀hún gan sàn án. Eléyìí náà là ṣe ń ké yín wípé ẹ tó kó ìdarapọ̀ mọ́ wa láàárọ̀ yìí ẹ kú bójú ọjọ́ ṣe rí ẹ kú àfọmọnìyàn ṣe ẹ kú gbogbo ìgbà tẹ́ ẹ fi ń gbọ́ wa tẹ́ ẹ fi ń wò wá láṣà Ìdùmarè àní súra wa bẹ́ẹ̀ ni àní dọ̀tá ara wa o. A ó máa rí ta jẹ́ ṣe ohun aburú kéré tóbi kò sì ní ìṣẹ̀lẹ̀ sí ẹnikẹ́ni nínú wa láṣẹ Ọlọ́run Elédùmarè. À ń kí yín o wípé aboyún ilé kí wọ́n bítíbitire, àwọn àgàn kí wọ́n tọwọ́ àlàbò sùn, gbogbo àwọn tí wọ́n diwọ́ disẹ̀ sínú kí Ọlọ́run Elédùmarè kó jẹ́ kí wọ́n bí ní ayọ̀ àti àlàáfíà. Àfọ̀n kì í wọ̀ láì gbó láṣẹ Ìdùmarè. Ire ni yóò jẹ́ ti ẹnìkọ̀ọ̀kan wa. À ń kí yín láti ìkànnì wa níbí ìkànnì 99 pẹ̀lú ìyànmọ́sí tó gbé òókan pọ̀n ìlú òkè ò náà láwà níjọba ìbílẹ̀ Kájọlà lálé tipátipá sí bí ẹni akàn lérè bí ẹni afèrè kan tá a ti ń kún nígbàgbà lórí ẹ̀rọ àgbàgbé. À ń kí yín o wípé òní ọjọ́ ìṣẹ́gun yìí a ó ṣẹ́gun ọ̀tá a ó rẹ́yìn òdì ní gbogbo ọ̀nà wa gbogbo. Ohun aburú kéré tóbi kò sì ní ìṣẹ̀lẹ̀ sí yín. Ogun ó délé kò délé, ó roko kò dóko, ó toko òroko dóko òrókòtò kò ní jẹ́ tiyín bẹ́ẹ̀ ni kò ní jẹ́ tiwa láṣẹ Ìdùmarè. Àwọn tó wọ́n sì wà ní àkàtà àwọn ajínigbé kọ́lọ́run Elédùmarè kó dá sí i kí wọ́n sì tú wọn kalẹ̀ ní ayọ̀ àti àlàáfíà ara tó péye, káwọn ọmọ ọlọ́mọ kí wọ́n lè padà sí ọ̀dọ̀ àwọn òbí wọn. À ń kí yín láàárọ̀ yìí wípé ẹ kú ìdarapọ̀ mọ́ wa. Abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ lórúkọ mi, lórúkọ ẹnìkejì mi. Ìrẹ̀lẹ̀ akíwá káàbọ̀ sórí akọ̀tún ètò àjímúná fún tààrọ̀ tòní níkànnì sí 89.1 FM. Mo gbà ládùúrà wípé ẹ̀mí wa eléyìí tó rí ọjọ́ kejì nínú oṣù kẹfà ẹ̀hún náà ni ó láàjá gbogbo tí ń jẹ́ ti Ọlọ́run. Àmín o. Àkíwá o àkíwá àkú gbogbo ìgbà ẹkú fẹ́ tí ẹni sí wa ẹgbẹ́ polówó yín wá sí kọ́ni sí 89.1 FM kábàáyín bẹnu ajélù gbogbo àwọn ọjà tó ṣe bẹ́ẹ̀ tó ń lọ́nlẹ̀ ẹ̀já àgbẹ̀ wá sí kànnì wa yìí. Mo gbàdúrà wípé aláàbò nílẹ̀ Goshen yóò ṣààbò lórí ayé gbogbo wa. Gbogbo àwọn ìdílé eléyìí tí èṣù ṣálọ́gbẹ́ Ọlọ́run yóò tù wọ́n nínú yóò sì rọ̀ wọ́n lójú gbogbo tí ń jẹ́ ti Ọlọ́run. Akíwá káàbọ̀ sórí àkọ́tún àjímúná lẹ́ẹ̀kan sí i. Orúkọ mi ni Ìtura Olúwa ọmọ Adéníjì. Ẹ̀yin aráalé àkìyín káàbẹ̀ kojú wọn. Tó káwọn náà kìíní ọ̀hún ká máa tó bóòní láàárọ̀ yìí gbogbo ẹ̀ ń ṣe kọ́íkọ́í ó lágbára gbogbo ẹ̀ ṣe tíkọ́tíkọ́ kò gbọ́dọ̀ má ṣe tíkọ́tíkọ́. kọ́lọ́hún gbà wá. Òun ni pé gbogbo ohun tá a bá sá ń ṣe kéèyàn máa ṣe bíi pé yóò A kú kò ní lọ́la. 9 seconds torí àwọn ìgbà tí anybody tó lè lọ. Bẹ́ẹ̀. Gbogbo ohun tá a bá ń ṣe kéèyàn máa ṣe wípé ìní di ọ̀la torí pé Ọlọ́run ló ní ìgbà àti àkókò lọ́dọ̀ òun náà dẹ̀ ló mọ ìgbà tí oníkálukú ó lọ. Kò sẹ́ni tó mọ ìgbà tí kò dé tí kú bá dé kí ni ó kà mọ́ wa lọ́wọ́ ìgbà ṣe rere torí Ọlọ́run ṣàánú. Àwọn tí ìdílé tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Ọlọ́run ó rọ̀ wọ́n lójú rọ̀ gbogbo wa lójú o torí pé kò sí ẹnikẹ́ni eléyìí tí ìṣẹ̀lẹ̀ náà
tó dùn mọ́ nínú ṣùgbọ́n ọlọ́run bá wa gbọ́ ọ̀rọ̀ ìtura síbi tí ń bi ojú ọgbẹ́ ọ̀hún ọlọ́run ó dùn ti ìdílé tó kò sí bá a ṣe lè ṣètò àti mọ̀ wípé ọjọ́ kan náà ni gbogbo wa ó fi ilé ayé sílẹ̀ pínpín yóò pín lọ́jọ́ kan kágbóhùn sókè káwọnú ìròyìn ọ̀hún torí pé àwọn aráalé wọn ti tẹ́tí léko bẹ́ẹ̀ ni wọ́n ti fetí légògò lábà láti gbọ́ bí ó ṣe ń rí nínú ọ̀kan ọ̀jọ̀kan àwọn ìwé ìròyìn èyí tí a ti mú kókó rẹ̀ wá sí etí ìgbọ́ ẹ̀yin aráalé nínú ìwé ìròyìn Punch ní ìròyìn títí ọwọ́ mi yìí ló fẹjú kẹ̀kẹ́ sí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé wọ́n ti fi gbòòrò òfin gbé àwọn ènìyàn méjì kan tí wọ́n ń pín ìròyìn òfegè irọ́ ìròyìn òfúùtù fẹ́ẹ̀tẹ̀ àṣà tí ò ní kẹ́hún ìròyìn tí wọ́n ń pín káàkiri wípé àwọn ikọ̀ afẹ̀míṣòfò báńdíìtì wọ́n ya bo agbègbè kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n fi léde níbẹ̀ ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé ohun kan lórí WhatsApp àti òpó ayélujára míì ló mì ìlú tìtìtì láwọn àdúgbò kan tí wọ́n pe àdúgbò ọ̀hún ní Lámínì ní ìjọba ìbílẹ̀ Ìdó gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọ́n sọ wípé àwọn ènìyàn 6 kan tí wọ́n jẹ́ báńdíìtì ni wọ́n ya bo agbègbè tí mo ti dárúkọ yìí o wípé àwọn ènìyàn wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sá kíjokíjo káàkiri iléeṣẹ́ ọlọ́pàá ní kété tí ọ̀rọ̀ náà tó ta sí wọn létí ni wọ́n kó àwọn òṣìṣẹ́ wọn tí wọ́n mọṣẹ́ ètò ààbò dójú òkodoro wá pé ni wọ́n kó wọn lọ síbẹ̀ o láti fi mú fínlẹ̀ wípé ṣé òtítọ́ ni àbí irọ́ ṣùgbọ́n nígbà tí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tí wọ́n ó dé agbègbè yìí ni wọ́n fi mú fínlẹ̀ tí wọ́n sì ń ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí ó ṣe tó àti bó ṣe yẹ ṣùgbọ́n nígbẹ̀yìn ni wọ́n padà rí wípé irọ́ ni ọ̀rọ̀ yìí àti wípé kò sí òtítọ́ olókan nínú rẹ̀ gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan tí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fi síta DSP Àyànládé Ọláyínká òun ló jẹ́ kí ọ̀rọ̀ yìí kó di mímọ̀ wípé ní kété tí ọ̀rọ̀ náà tó ta sí àwọn létí wípé àwọn adìhámọ́ra èsìn òkọ́kú afẹ̀míṣòfò báńdíìtì wípé wọ́n ti ya bo agbègbè tí wọ́n pe orúkọ rẹ̀ ní Lámínì ní ìjọba ìbílẹ̀ Ìdó ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni àwọn tètè rán àwọn òṣìṣẹ́ àwọn lọ síbẹ̀ ṣùgbọ́n gbà tí àwọn ó bojú rí wọ́n rí pé irọ́ ni ọ̀rọ̀ náà ni wọ́n bá lọ tẹ́tí dáradára sí ẹni tó kọ́kọ́ fi àtẹ̀jáde náà ìyẹn ohun tó fi sí orí WhatsApp wípé àwọn báńdíìtì tún ti dé o ni wọ́n rí wípé arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Pásítọ̀ Amos Joel Múyìwá òun ni ajẹrẹ ìwà ìbàjẹ́ náà símọ́ lórí wọ́n ti gbá àmọ́ gbàgà báyìí tó sì ti ń wò kánbókánbó bí òkété ẹnu àyànràn wípé ó dá ìpòrúurú ọkàn àti ìpáyàsókè kalẹ̀ sí àwọn ènìyàn láàrin ìlú láì jẹ́ wípé ọ̀rọ̀ náà ó rí bẹ́ẹ̀ ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ ẹlọ́mú kẹsì rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Daily Post náà ni ìròyìn eléyìí wà níbi tí ẹni tí ṣe alága fún ẹgbẹ́ òṣèlú APM tó ti ń sọ fún gbogbo àwọn orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní bí wọ́n bá gbé fún yín ẹ kọ àwọn nǹkan ìpanu gbogbo tí wọ́n lè gbé wá fún yín o tàbí ọ̀rọ̀ tó bá ti ní ṣe pẹ̀lú àǹtà ìbò àbí ara ìbò ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 ẹni tí ṣe alága fún ẹgbẹ́ òṣèlú APM tí ó ti jẹ́ alága fún ìgbìmọ̀ eléyìí tó ń gbani níyànjú IPAC Yusuf Dantale ni ó ti rọ gbogbo àwọn orílẹ̀-èdè Nàìjíríà tó sì ń gbà wọ́n nímọ̀ràn wípé ẹ wò ó ṣe rí ẹni tí ẹ bá fẹ́ báyìí òun náà ni ẹ dìbò fún kí ẹ sì kọ ẹni tí ẹ bá fẹ́ ó ní gbogbo ohun tó bá ní í ṣe pẹ̀lú à ń gba nǹkan jẹ wọ́n fúnyàn lélẹ́yìí àbí àwọn ìwà burúkú ìwà bíi tó ní í ṣe pẹ̀lú à ń ta ìbò tàbí à ń ra ìbò ni gbogbo wọn pátá báyìí ni kí ẹ fi sẹ́gbẹ̀ẹ́ kan o gẹ́gẹ́ bí ó ti sọ ó ní ríra ìbò ti wá jẹ́ nǹkan kan eléyìí tó ń dúnkokò mọ́ ìṣèjọba àwarawa lórílẹ̀‐èdè Nàìjíríà tó sì ń ṣe ìkìlọ̀ tako wípé ẹ wo ẹ má ṣe pàṣípààrọ̀ ọjọ́ iwájú yín pẹ̀lú owó tẹ́ẹ̀nà nísìnyìí tí ó sì tán gẹ́gẹ́ bí Dantale bó ti sọ ó sọ̀rọ̀ yìí di mímọ̀ ní ọjọ́ ajé Monday lásìkò eléyìí tí wọ́n ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún un lórí ní iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ kan nílùú Ìjẹ̀bú níbẹ̀ ni ó ti sọ wípé ẹ wò ó ẹnikẹ́ni eléyìí tó bá wù yín tẹ́ fẹ́ dé sípò ẹ kojú ọ̀rọ̀ sí ohun tí ó ní ṣe pẹ̀lú ẹgbẹ́ eléyìí àbí à ń ta ìbò à ń ra ìbò ó ní ṣùgbọ́n o àmọ́ bẹ̀rẹ̀ bí wọ́n bá fi tipátipá mú yín
láti gba nǹkan ó ní ẹ gbà á ṣùgbọ́n ẹ ṣe ojúṣe yín kẹ́ dìbò síbi tó bá yẹ kẹ́ dìbò sí ẹ má lọ dìbò síbi tí ò dá o ẹ má lọ ra ìbò ẹ má ta ìbò ẹ má tì nítorí nǹkan tẹ́ ń jẹ lọ́wọ́ báyìí kẹ́ fi gbàgbé ọjọ́ iwájú o Dantale ló ṣe àtẹnumọ́ ẹ̀ tó sì di odi mímọ̀ wípé ẹ wò ó bí mo ṣe wà yìí mò ń sọ fún yín o bẹ́ẹ̀ bá ti ra orílẹ̀-èdè bí ẹ bá ti ra nǹkan tẹ́ fẹ́ jẹ́ èsì tẹ́ ti gbà á nìsín ó ní jẹ́ ẹ mọ̀ wípé ẹ ti tẹ ọjọ́ ọ̀la yín nù ẹ ti tẹ ó ní òun máa bá ààrẹ Bọ́lá Tinubu kẹ́dùn wípé ǹjẹ́ ẹ mọ̀ wípé ààrẹ ń ṣe gbogbo akitiyan wọn láti lè rí wípé gbogbo nǹkan bọ́ sí ojú gbogbo ẹ̀kọ́ bọ́ sójú ẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bó ṣe sọ ó ní ṣùgbọ́n nígbà tá à ń ṣe ó ní ǹjẹ́ ẹ mọ̀ wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gan wọ́n wà nínú ìlà yìí lo ẹ wò ó àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ wọn ò rí orí lóyún àkókò tá a wà yìí ló wá ń jẹ́ odi mímọ̀ wípé ẹ tún má ta ìbò yín o kẹ má bàa jìyà ọjọ́ iwájú ó ní ẹni tó bá yẹ òun gan ni ẹ tẹ̀ ẹ́ sójú ẹ̀ fún ẹni tó bá wù yín gangan ó ní ẹ tẹ̀ ẹ́ sójú ẹ̀ fún nígbà tí wọ́n máa tẹ̀wájú tí n bá mú ọ̀rọ̀ eléyìí bí n bá ran mọ́nu díẹ̀ á dàbí pé mò ń kàǹpé fẹ́gbẹ́ òṣèlú ọ̀hún ni wọ́n bá sọ̀rọ̀ tí wọ́n sì jẹ́ odi mímọ̀ wípé ẹ wò ó nínú ẹgbẹ́ àwọn ẹni tí wọ́n ti fà sílẹ̀ gẹ́gẹ́ bí olùdíje sípò ààrẹ ó ní yóò tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe ni gẹ́gẹ́ bó ṣe ń sọ ó ní ẹ wò ó yóò tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe ju bí àwa gangan ti rò lọ ju bí ètò ọrọ̀ ajé ṣe wà lọ báyìí ó ní ẹ sì rí i pé gbogbo nǹkan yóò sì padà bọ̀ sípò ẹni tí ṣe alága fún ẹgbẹ́ òṣèlú APM ló ti ń jẹ́ odi mímọ̀ fún gbogbo ènìyàn wípé ẹ̀yin o ẹ má ṣe ta ìbò yín o tàbí ẹ má ṣe gba nǹkan jẹ ẹ má fi mu tí ẹ jẹ lónìí kẹfì bọ̀ ọ̀la yín jẹ́ o gẹ́gẹ́ bí ó ṣe sọ ó ní ẹ dìbò síbi tó bá yẹ ẹni tí ọkàn yín fẹ́ òun gangan ní kẹ́ dìbò fún nítorí ọjọ́ iwájú ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ sí tẹlẹmú kẹsìrì ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí ló ti jáde wá iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè yìí ni wọ́n ti jiyàn àhesọ ọ̀rọ̀ kan wípé àwọn kan tí wọ́n fi fọ́nrán tí wọ́n sì tún fi àtẹ̀jáde síta wípé àwọn tí wọ́n fẹ́ darapọ̀ mọ́ iṣẹ́ ọlọ́pàá wípé wọ́n ó ṣe ìdánwò mo dúró déédé àti wípé àìsàn kan kò ṣe mí wọ́n ní irọ́ ni àtẹ̀jáde náà kí àwọn ènìyàn ìlú kí wọ́n kọ tí ọ̀gbọ́n yìí iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè yìí ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé àtẹ̀jáde kan tó ṣàfihàn àwọn olùkópa tí wọ́n bọ́ sí ìpele míì ìyẹn ìpele mẹ́díkù ní abala láti gba iṣẹ́ ọlọ́pàá wọ́n ní irọ́ ni o àwọn aláṣẹ wọn ò tí ì fi àtẹ̀jáde kankan síta káwọn ènìyàn ìlú kí wọ́n ó gbé ojú lára irúfẹ́ ìròyìn òfegè èyí tó lè ṣin ará ìlú lọ́nà gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan tí olórí àti èyí tí ó ń rí sí ká fi ìròyìn léde fún iléeṣẹ́ ọlọ́pàá tó fi síta o ìyẹn Ikechukwu Ani ló ní ọ̀rọ̀ yìí síta tó sì ń jẹ́ kó di mímọ̀ wípé àtẹ̀jáde èyí tí àwọn kan tí wọ́n fi síta wípé àwọn tí wọ́n fẹ́ ṣe iṣẹ́ ọlọ́pàá wọ́n ti bọ́ sí ìpele míì ìyẹn ìpele mẹ́díkà wípé irọ́ ni o ọ̀rọ̀ náà kí àwọn ènìyàn ìlú kí wọ́n mọ̀ bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ wípé wọ́n sì ń ṣe àyẹ̀wò fún àwọn ènìyàn nípa ìdánwò èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ìyẹn ìdánwò mọ̀mọ́kọ mọ̀mọ́kà èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ parí ní kòpẹ́kòpẹ́ yìí ó ní wọ́n ń ṣe àyẹ̀wò sí àwọn ìdánwò ọ̀hún lọ́wọ́ àti wípé wọ́n fẹ́ wo àwọn tí wọ́n perégedé fi gbọ̀rọ̀ jẹ́ka níbi ìdánwò mọ̀mọ́kọ mọ̀mọ́kà èyí tí wọ́n ṣe láti darapọ̀ mọ́ iléeṣẹ́ ọlọ́pàá nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní kété tí wọ́n bá ti parí mímáàkì àwọn ìdánwò yìí tí wọ́n ṣe àyẹ̀wò sọ́tún sí àwọn ìyẹ̀wò sósì àwọn tí mùsèmùsè wọn bá dá múṣémúṣé láti tún tẹ̀síwájú lọ sí ìpele mẹ́díkà wípé àwọn yóò fi orúkọ wọn léde sí ibi tí ó ti yẹ àti ibi tó ti tọ́ tí àwọn ènìyàn ìlú tí wọ́n sì mọ̀ wípé òtítọ́ ni ìròyìn yìí ṣùgbọ́n àtẹ̀jáde tó wà lórí ayélujára lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní irọ́ ni o gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí ìwé ìròyìn Punch tí wọ́n fi léde ẹ lọ mú ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ yìí kẹsìrí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí wà níbi tí Fálànà ti ń sọ fún ààrẹ Tinubu ó ní kó gba àwọn ẹ̀ṣọ́ aṣọ́gbó tó tó 1000 ìyún 1000 forest guards
wọ́n ní fún ìpínlẹ̀ Borno eléyìí tí ètò ààbò bẹ̀ tí ò fẹsẹ̀ rinlẹ̀ náà ẹnìkan tí í ṣe adájọ́ àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà Fẹ́mi Fálànà ló ti ké sí ààrẹ Bọ́lá Tinubu láti buwọ́lu àwọn òṣìṣẹ́ aṣọ́gbó ìyún tí wọ́n tó 1000 kan fún ìpínlẹ̀ Borno. wọ́n ní láti ṣiṣẹ́ wọn kí wọ́n sì rí wípé àwọn ìjọba rán àwọn aṣojú ìjọba àpapọ̀ lọ sí ìpínlẹ̀ ọ̀hún láàrin ètò ààbò eléyìí tí ò fẹsẹ̀ nílẹ̀ ní apá abẹ́. Fálànà ló rawọ́ ẹ̀bẹ̀ yìí nínú àtẹ̀jáde tó fi ṣọwọ́ ní ọjọ́ Ajé Monday níbi tó ti sọ wípé bí ìjọba àpapọ̀ bí wọ́n ṣe fèsì sí ọ̀rọ̀ ìjínigbé tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní fún àwọn olùkọ́ àti àwọn ọmọ eléyìí tí wọ́n jí gbé ọ̀hún. Gẹ́gẹ́ bó ṣe sọ, ààrẹ Tinubu ní ọjọ́ Àìkú ni ó ti jẹ́ wípé ó rán àwọn aṣojú ìjọba àpapọ̀ lọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́. wọ́n ní níbi ìṣẹ̀lẹ̀ ìjínigbé kan tó ṣẹlẹ̀ ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún tí a wà yìí níbi tí wọ́n ti kó ọ̀pọ̀lọpọ̀ ọmọ àti olùkọ́ lọ ní ìjọba ìbílẹ̀ Oríire ní ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ níbi tí ó ti ń jẹ́ ó di mímọ̀ wípé ẹ wò ó ṣe rí àwọn ẹ̀ṣọ́ aṣọ́gbóhùn wọn ní tí wọ́n tó 1000 kan tí ìjọba àpapọ̀ tí wọ́n ti sọ̀rọ̀ lórí wọn fún ìpínlẹ̀ Ọ̀yọ́. ó ní tí wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀. ó ní kí ìjọba dákun o ìjọba Tinubu kí ó dákun kí ó gbèrú ìgbésẹ̀ bẹ́ẹ̀ dìde náà fún ìpínlẹ̀ Borno láti lè rí wípé gbogbo ètò ààbò tí ò rajaja ní ìpínlẹ̀ ọ̀hún gbogbo ẹ̀ ló tẹnubodò. gẹ́gẹ́ bí wọ́n ti sọ ẹni tí ṣe adájọ́ àgbà ọ̀hún ló wá ń sọ̀rọ̀. ó ní ẹ wò ó ètò ààbò rajaja o tí ó sì ń sọ wípé kí ààrẹ Bọ́lá Tinubu kí ó ṣe ní ìpín dọ́gbandọ́gba wípé kí ó fi àwọn 1000 kan aṣọ́gbó wọn ni ẹ̀ṣọ́ aṣọ́gbó sí ìpínlẹ̀ Borno náà láì sí ìdíwọ́ kankan gẹ́gẹ́ bí ó ti ṣe sí ìpínlẹ̀ Ọ̀yọ́ tó sì tún sọ wípé eléyìí yóò jẹ́ kí wọ́n lè tú gbogbo àwọn igbó kí wọ́n sì ṣe bó ti tọ́. ó ní kò wá tọ́ síbẹ̀ o ǹjẹ́ mọ àwọn ohun ìjà eléyìí tí ó ju tàwọn báńdíìtì ń lọ. ó ní náà ní ẹ pèsè fún àwọn ẹ̀ṣọ́ aṣọ́gbó yìí torí pé mọ̀ wípé àwọn oníṣẹ́bí yìí àwọn náà ní àwọn ohun ìjà eléyìí tó jẹ́ nǹkan olóró tó pọ̀ lọ́wọ́ wọn. Fálànà ló rọ ìjọba àpapọ̀ wípé dákun ẹ buwọ́lu yíyan àwọn ẹ̀ṣọ́ aṣọ́gbó ọ̀hún fún ìpínlẹ̀ tá ti sọ yìí. ó ní ẹ sì rí wípé gbogbo ẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà yìí yóò máa rí bó ṣe yẹ kó rí. lẹ́yìn náà ló wá sọ wípé kí ìjọba àpapọ̀ kí tí wọ́n bá ti gbé ìgbésẹ̀ tí wọ́n bá ti buwọ́lu àwọn ẹ̀ṣọ́ aṣọ́gbó ọ̀hún tán. ó ní ẹni tí ṣe attorney general fún ìjọba àpapọ̀ títún ṣe mínísítà fún ètò ìdájọ́ ọ̀gbẹ́ni Lateef Fagbemi-San. ó ní kí òun náà kó tẹ̀wájú láti máa dá àwọn ẹjọ́ àwọn ọ̀daràn àwọn kọ̀lọ̀rọ̀ sí eléyìí tí wọ́n wà ń bẹ̀ àwọn eléyìí tí ọwọ́ wọn bá ti bà wọ́n ní kí wọ́n máa ṣiṣẹ́ wọn lọ ní. gẹ́gẹ́ bó ṣe sọ ó ní eléyìí gangan ló lè jẹ́ kí àlàáfíà kó dé bá orílẹ̀-èdè Nàìjíríà. ààrẹ Tinubu ìpín dọ́gbandọ́gba ní ẹṣẹ́ kínní ọ̀hún bẹ́ẹ̀ ṣe ti ìpínyàmú ẹ̀ fún ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínyàmú ẹ̀ fún ìpínlẹ̀ Borno náà torí ètò ààbò ní ìpínlẹ̀ Borno òun náà wọ́n ní ó ní agbára kí Ọlọ́run ọba kó ṣàánú wa o. ìwé ìròyìn Vanguard ló fà á sí tẹlọmù kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Daily Trust ní ìròyìn eléyìí ló ti jáde wá lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé èyí tó wáyé ní ìjọba ìbílẹ̀ Oríire. àwọn ẹgbẹ́ olùkọ́ ni wọ́n ti gùnlé ìfẹ̀hónúhàn lánàá o. ìfẹ̀hónúhàn ọ̀hún ó sì wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Ògùn lánàá ọjọ́ Ajé. ní àwọn ẹgbẹ́ olùkọ́ ìyẹn NUT ni wọ́n gùnlé ìfẹ̀hónúhàn tí wọ́n sì mú oríṣiríṣi àkọlé lọ́wọ́ yẹyẹyẹ pẹ̀lú orin lóríṣiríṣi wípé kò yẹ kí àwọn olùkọ́ kí wọ́n máa kú sẹ́nu iṣẹ́ àti oríṣiríṣi àwọn orin láti ṣàtìlẹ́yìn fún àwọn ènìyàn wọn tí wọ́n wà nínú àkàtà àwọn ajínigbé torí pé bí òjò bá ń pàkin ọ̀rẹ́ gbogbo ọ̀rẹ́ ni èjì ń pa o. gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí ìwé ìròyìn Daily Trust tí wọ́n fi léde ni wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ báyìí wípé àwọn ẹgbẹ́ olùkọ́ yìí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn ẹ̀rọ̀ wọ́ọ́rọ́wọ́ láti ké sí ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ wípé kí wọ́n tètè jáwé ọlọ́fẹ̀ àti wípé kí wọ́n tètè ṣe kíákíá kí wọ́n má fa ọ̀rọ̀ yìí nílẹ̀ jù bí ó ṣe yẹ lọ torí wípé ó ti ń pẹ́ àwọn ọmọ kéékèèké tí wọ́n wà nínú igbó rabidu tí àwọn ènìyàn tí wọn ò sì mọ ibi tí wọn ò wá wọn sí. tẹ́ bá gbàgbé tẹ́ bá sì gbàgbé ká tó rán yín létí o ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti ìkọlù òun ló wáyé ní ilé ẹ̀kọ́ mẹ́ta kan
tó wà ní ìjọba ìbílẹ̀ Oríire. Lára ilé ẹ̀kọ́ ọ̀hún òun ni Baptist Nursery and Primary School èyí tó wà ní Oríire àti ilé ẹ̀kọ́ kan tí ó wà ní Ahoro Ìṣíẹ̀lẹ̀ ní Yawọ́tà àti àwọn ilé ẹ̀kọ́ míì tí gbogbo rẹ̀ jẹ́ mẹ́ta papọ̀ tí wọ́n wà ní ojú kan ṣoṣo. Níbẹ̀ ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn adìhámọ́ra ni wọ́n ya bo agbègbè náà tí wọ́n sì lo máṣíìnì alùpùpù. Wọ́n ní 6 ni wọ́n níye tí wọ́n sì gbéra wọn ní méjì gẹ́gẹ́ bí ìwé ìròyìn Daily Trust bó ṣe ń jábọ̀ rẹ̀. Wọ́n ní bí nǹkan bíi aago 8 òwúrọ̀ tí àwọn ọmọ tí wọ́n wà ní orí pápá ìyẹn Assembly Ground láti gbàdúrà àti láti kọ orin ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní yìnbọn o tí wọ́n sì kó àwọn ọmọ náà wọnú igbó sá lọ. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, wọ́n sọ wípé ọmọ ọdún 2 èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Christiana Àkànbí ó wà lára wọn tí ọmọ náà tó sì wà lákàtà àwọn ajínigbé báyìí. Ìdí rèé o tí àwọn ẹgbẹ́ olùkọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn wípé ìjọba ẹ má wòran, ẹ tètè bá wa gbé ìgbésẹ̀ kíákíá kọ́lọ́run kó fún àwọn ìjọba wa ṣe àti àwọn ẹ̀ṣọ́ aláàbò. Ìwé ìròyìn Daily Trust ni ó ti ìròyìn náà jáde, ẹ lọ mú kẹyẹ̀wò níbẹ̀. Ká lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà wa. À ń padà bọ̀ wá, ẹ má yí kúrò lọ́dọ̀ wa, ẹ kú òkàlẹ̀. Tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Àìsásọlọ́run pàràkà ó tó wọn àpérò fọmọ oríwo ètò ààbò lágbègbè Òkè Ògùn ó ṣe kókó bẹ́ẹ̀ ló ṣe pàtàkì. Ìdílé ohun tí àwọn tí ètò ààbò kàn lágbègbè Òkè Ògùn ni wọ́n fi ń pe gbogbo àwọn lọ́balọ́ba ní ìjọba ìbílẹ̀ mẹ́wẹ̀ẹ̀wá tó wà ní agbègbè Òkè Ògùn. Àwọn ìjòyè, àwọn olórí ẹlẹ́sìn mùsùlùmí, olórí ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àti àwọn olórí ẹlẹ́sìn àbáláyé wípé ìpàdé àpérò yìí ó ṣe kókó bẹ́ẹ̀ ló ṣe pàtàkì. Àwọn alága ìjọba ìbílẹ̀, àwọn akọ̀wé wọn, àwọn ìyálájé àti àwọn bàbálọ́jà, àwọn oníṣòwò pátápátá àti gbogbo àwọn olórí ìfowópamọ́ ìyẹn bank managers àti àwọn alága ẹgbẹ́ onímọ́tò, àwọn alága ẹgbẹ́ àwọn ọ̀gá ilé ẹ̀kọ́ gbogbo, àwọn tí wọ́n ní hòtẹ́ẹ̀lì àti àwọn olórí fìjìláńtẹ́, gbogbo àwọn olùkọ́ ni wọ́n pè síbi ìpàdé tó ní ṣe pẹ̀lú ètò ààbò ní o. Gbogbo àwọn olóṣèlú, àwọn ODCL, àwọn kòsídò, AFOSA, alága ẹgbẹ́ alágbàtà epo, gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbà gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbà ìpàdé àpérò lórí ètò ààbò yìí kò yọrí sílẹ̀ o. Níbi ìpàdé yìí à ń retí bàbá Samson Ọdúnàwó, General AK Ṣóògùn, Justice Olúkáyọ̀dé Ariwọlá, Justice Musa Abímbọ́lá, Rear Admiral Gbádéjọ Adédèjì, Air Commodore Nuhu Sanusi, Colonel John Fagbire, Colonel Jimoh Tijani, Colonel Yekin Dúródọlá, DIG Tẹ́fì Fọláwíyọ́, CP Sulaiman Òrónìyí, ACP Fúnkẹ́ Ọládìgbòlù, pa Elisha Ọlánrewájú láti ìlú Ṣẹ̀pẹ̀tẹ̀rí, pa Òkètọ́lá láti Tẹ̀dé, pa Pópóọlá láti ìlú Àdó-Àrẹ, pa Abraham Onífádé Alihaj, R.A. Àkàndé láti Ṣakí, Ẹnjìnìà Amos Gbàdàmọ́sí, Chief Adétòrò láti ìlú Ìbẹ́tì, Ìyálóde ìlú Ìgbòho, Ìyálọ́jà in general fún gbogbo Òkè Ògùn, Bàbálọ́jà general fún gbogbo Òkè Ògùn àti gbogbo àwọn baálẹ̀ àti gbogbo àwọn májòbàjẹ́. Ìpàdé yìí ó ṣe kókó bẹ́ẹ̀ ló ṣe pàtàkì kí ètò ààbò lágbègbè Òkè Ògùn kó lè dúró àti kí ètò ọrọ̀ ajé agbègbè Òkè Ògùn kó lè ní ìdàgbàsókè. Ìpàdé ọ̀hún ni yóò wáyé ní inú gbọ̀ngàn ńlá ìlú Ìṣẹ́yìn, ìyẹn Ìṣẹ́yìn Town Hall ní ọjọ́ 2 oṣù kẹfà ní ìpàdé ọ̀hún ó wáyé o. Ní dédé aago 11 òwúrọ̀. Gbogbo ẹ̀yin èèyàn wa lágbègbè Òkè Ògùn, ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ papọ̀ lórí ètò ààbò. Ètò ààbò ó ṣe kókó, a ó máa retí yín o. Advocate for Òkè Ògùn Zone Development ló kéde. Ẹ tẹ́tí sí ìkíni pàtàkì yìí. Ká dúpẹ́ lọ́wọ́ àwọn èjìká gògòrò tí ò jẹ́ kí aṣọ kó bọ́ lọ́rùn ẹni. Ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó májú. Ọ̀pọ̀ ènìyàn ní owó bí àwà. Ìdí rèé o tí olórí Dúpẹ́ Ọláwóore tí wọ́n fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí ìjáde òkú àwọn màmá wọn àti bàbá màmá Àdíjátù Jọ́ọ̀sẹ̀ Amájá Àńkẹ́ àti màmá Aishat Ìyábọ̀dé Àgbékẹ́, ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Ìyábọ̀ Sajat ìyá aláta, pẹ̀lú Alfa Sùmọ́lá Àdìó aka àti Sùúrù. Wọ́n dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹbí, ará, ọ̀rẹ́, ìyekan, ojúlùmọ̀
fún àdúrótì wọn nígbà tí wọ́n ń ṣe ètò ìjáde òkú ọ̀hún. Wọ́n dúpẹ́ lọ́wọ́ gbogbo lọ́balọ́ba, wọ́n dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ìjòyè, àwọn ènìyàn Ọlọ́run gbogbo àwọn olùkọ́ ní ilé ẹ̀kọ́ gbogbo tó wá, gbogbo àwọn ará ọjà Agbọ́njẹ̀, gbogbo àwọn ará ọjà Ayédáadé, gbogbo ẹbí ìyá àti màmá, gbogbo ọkùnrin, gbogbo obìnrin, ọmọdé àti àgbà. Wọ́n dúpẹ́ lọ́wọ́ yín o wípé ẹ kú ìnáwó, ẹ kú ìnára. Wọ́n dúpẹ́ lọ́wọ́ ilé alóṣẹ̀kẹ̀rẹ̀ ní Gbọ́njẹ̀. Bẹ́ẹ̀ ni wọn ò gbàgbé láti dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ilé Baọgán. Wọ́n dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn tí wọ́n náwó tí wọ́n nára wípé arúgbó la máa fi gbà o. Bẹ́ẹ̀ ni ìná ò ní tán wọ́ yín. Àwọn tó ń dúpẹ́ àwọn náà ni Sidikat Ìgbọ́, Onímọ̀bà, Ramọ́tà, Àríkẹ́ aka Onímíà, Bíntù Àdùnní, Arámidé, Olórí Dúpẹ́ Ọláwóore ló ń dúpẹ́ fún gbogbo ẹbí. Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Iléeṣẹ́ Solar King wọ́n ń lo àsìkò yìí láti kí gbogbo àwọn ènìyàn wa wípé a kú àṣekọ̀ ọdún iléyá tó wọlé tó sì ti padà. Wọ́n ṣàlàyé wípé ọdún iléyá títí ọdún yìí kò ní jẹ́ àṣemọ́ o. Wọ́n wá fi ń tó gbogbo wa létí wípé ẹ̀dínwó sólà lórí gbogbo àwọn sólà tó ń jáde ní iléeṣẹ́ Solar King, ẹ̀dínwó wà lórí rẹ̀ o. Kódà gan pẹ̀lú ra mẹ́ta kó gbà kan lọ́fẹ̀ẹ́. Ó sì wà lórí solar street light fún gbogbo àwọn ènìyàn wa tí wọ́n fẹ́ kí àyíká àwọn kó mọ́lẹ̀ rokoṣo. Iléeṣẹ́ Solar King wọ́n fi ń tó wa létí wípé ọ̀kan àwọn sólà ó ti wà ní iléeṣẹ́ àwọn sólà bàǹtìbàǹtì tó jẹ́ wípé ó lè gbé ilé ńlá, àwọn sólà tó lè gbé oríṣiríṣi àwọn nǹkan tẹ̀ ń ṣe. Wọ́n ní ẹ máa bọ̀ wá kẹwàá ra sólà yìí ní ẹ̀dínwó. Iléyá promo ó ń lọ o, bẹ̀rẹ̀ láti òní yìí títí di ọjọ́ àbámẹ́ta ní iléyá promo ni yóò fi wá sópin ní iléeṣẹ́ Solar King. Solar day freezer ń bẹ ní ọ̀dọ̀ wọn. Bẹ́ẹ̀ ni solar plasma, ìyẹn plasma TV tó jẹ́ titi solar ó ń bẹ tó tóbi jànràn, ó sì wà lọ́dọ̀ wọn o ní owó pọ́ọ́kú. Solar fan, ìyẹn standing fan, solar table fan ó ń bẹ ní iléeṣẹ́ Solar King. Ẹ máa lọ tààrà. Solar power bank òun náà ń bẹ lọ́dọ̀ wọn. Ọ̀kan solar ni ó ti wà ní iléeṣẹ́ Solar King pẹ̀lú ẹ̀dínwó. Iléyá promo ni wọ́n fi sọrí rẹ̀ o. Láti òní yìí títí di ọjọ́ àbámẹ́ta ní solar ní ẹ̀dínwó ni yóò fi máa wà lórí àwọn àwọn solar tó ń jáde ní iléeṣẹ́ Solar King. Ẹ̀yin náà ẹ wí fún alára, ẹ wí fún ìyá Táyé, kí ìyá Táyé kó wí fún ìyá Abdulmalik wípé ẹ̀dínwó iléyá, ìyẹn iléyá promo ní iléeṣẹ́ Solar King ó wà, ó sì ń lọ lọ́wọ́lọ́wọ́. Iléeṣẹ́ Solar King wọ́n wà ní ìlú Òkè o ní ẹ̀gbẹ́ NASFAT Hospital ní àdúgbò Kúbe ní ìlú Òkè o. Ẹ̀yin fẹ́ pè wọ́n, ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí ló já sọ́dọ̀ wọn 07062990691 07062990691. Solar King, iná títàn ó dìrọ̀rùn. Ó ti tẹ́ ọ̀yá. Ẹ káàbọ̀ padà láti ojúde ọjà àti ìpolówó. Àárọ̀ yìí náà pé kí ẹ gbé ìpolówó yín wá sí ìkànnì 89.1 FM kábàáyín bẹnu ajẹ́lù gbogbo àwọn ọjà tó ṣe bẹ́ẹ̀ tó ń ṣe tíkọ́tíkọ́ tí ò yá ńlẹ̀ kò tí ì dé ìkànnì wa ni ò tó bá ti débẹ̀ gbogbo ẹ̀ yóò lọ warawara. Níjà tẹ̀ wájú nínú ìròyìn wa gbogbo ẹ̀yin tí ẹ ti sanwó blọọkù lágbára Ọlọ́run ẹ rí blọọkù nígbà ní òní náà ni Tuesday ní fún gbogbo ẹ̀yin tí ẹ ń pè fẹ́ ra blọọkù ní Thursday. Àwọn kan ní sọ́lé máa gbé wá Tuesday ní tẹ́yìn náà bá lè máa rà ní Tuesday nìkan ni bẹ́ẹ̀ la ṣiṣẹ́. Nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn yìí wà o, níbi tí àgbáríjọpọ̀ àwọn dókítà ní ìpínlẹ̀ Abia tí wọ́n ti ń dúnkokò láti gùnlé ìyanṣẹ́lódì látàrí ẹnìkan tó jẹ́ ẹni tó máa ń ṣiṣẹ́ abẹ fáwọn èèyàn nílé ìwòsàn ọ̀hún bí wọ́n ṣe jí gbé o. Àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn dókítà ní ìpínlẹ̀ Abia ni wọ́n ti fi ohùn léde wípé àwọn fún
àwọn eléṣọ́ aláàbò ní gbèdéke wákàtí mẹ́rìnlélógún lánàá tí wákàtí mẹ́rìnlélógún ọ̀hún sì ti tẹnubodò ní òní. wọ́n ní látàrí bí wọ́n ṣe jí ẹnìkan gbé, ẹni tí í ṣe Dr. Bonaventure Agbocha. ìgbèdéke ọ̀hún tí wọ́n fi léde nínú àtẹ̀jáde tí wọ́n buwọ́lù láti ọwọ́ alága fún ẹgbẹ́ ọ̀hún Dr. Nzenwa Ezuruke àti akọ̀wé Dr. Clement Ifenkoroye. wọ́n ní níbi tí ó ti já wípé wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún ṣọwọ́ sí àwọn oníròyìn ní ànájọ́ Ajé Monday ní Umuahia, gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ̀rọ̀ ọ̀hún léde tí wọ́n sì ń ṣèkìlọ̀ wípé ẹ wò ó, wọ́n ní àìgbà Agbocha jáde wọ́n ní yóò ṣe yóò fà á tí àwọn fi gùn lé ìyanṣẹ́lódì tí ó sì bẹ̀rẹ̀ láti aago 8 àárọ̀ yìí ní òní ọjọ́ 2 oṣù kẹfà ọdún 2026. ìpàdé ọ̀hún tí wọ́n sọ̀rọ̀ lójúnà láti bí wọ́n ṣe lè gba arákùnrin ọ̀hún, ẹni tí ó jẹ́ ẹni tó máa ń ṣiṣẹ́ abẹ fún àwọn ènìyàn nílé ìwòsàn tí wọ́n pe orúkọ rẹ̀ ní Agbocha. wọ́n ní wọ́n jí gbé nígbà tó ń padà bọ̀ sí Umuahia láti Imo ní ọjọ́ 24 oṣù karùn-ún gangan ní ìṣẹ̀lẹ̀ ìjínigbé ọ̀hún ṣẹlẹ̀. wọ́n ṣe àpèjúwe Agbocha gẹ́gẹ́ bí olùkọ́, ẹni téèyàn lè wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe àti ẹnìkan tó ti fi ìgbà kan jẹ́ alága fún àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn dókítà ní ìpínlẹ̀ ọ̀hún tẹ́lẹ̀. wọ́n ní ó mà ti sa gbogbo ipá rẹ̀ nìyí, ó fi gbogbo ara ló máa fi ń ṣiṣẹ́ o fún ìpínlẹ̀ àti gbogbo ibikíbi tí ó bá wà. gẹ́gẹ́ bí wọ́n ti sọ, wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó jẹ́ ìṣẹ̀lẹ̀ eléyìí tí ó ti ń di lemọ́lemọ́ o, wípé wọ́n tún ṣe ìkọlù sí àwọn elétò ìlera tó sì jẹ́ wípé wọ́n jí ẹni náà gbé. gẹ́gẹ́ bí wọ́n ti sọ, wọ́n sì mẹ́nuba àwọn irú ẹ̀ kan eléyìí tó ti ṣẹlẹ̀, eléyìí tí wọ́n jí ẹnìkan náà gbé ní ọdún 2020 ni wọ́n bá ń sọ̀rọ̀. wọ́n ní ẹ wò ó, ṣẹlẹ̀ eléyìí tí wọ́n jí gbé lọ́tẹ̀ yìí, bí wọn ò bá gbẹni ọ̀hún jáde, gbogbo àwọn dókítà ọ̀hún ní ìpínlẹ̀ Abia ni wọ́n ti sọ wípé bẹ̀rẹ̀ láti aago 8 àárọ̀ yìí wọ́n ní àwọn ogun lé ìyanṣẹ́lódì aláìní gbèdéke títí tí wọn yóò fi yọ ẹni náà eléyìí tí wọ́n jí gbé ọ̀hún tí wọ́n fi tú sílẹ̀. wọ́n ké sí àwọn ẹ̀ṣọ́ aláàbò, àjọ DSS, àwọn iléeṣẹ́ ọlọ́pàá àti kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Abia àti Imo. wọ́n ní kí wọ́n lo gbogbo akitiyan wọn láti rí wípé wọ́n dóòlà Agbocha jáde kúrò lákàtà àwọn ajínigbé eléyìí tí wọ́n jí gbé ọ̀hún, tí wọ́n sì rọ gómìnà náà. wọ́n ní ẹ dákun, gbogbo ohun tó bá tọ́ àti ohun tó bá yẹ ni ẹ bá wa ṣe o láti fi rí pé ẹ dóòlà ọkùnrin ọ̀hún tí wọ́n jí gbé. wọ́n ké sí ìjọba àpapọ̀, wọ́n ké sí ti ìpínlẹ̀, wọ́n ké sí àwọn ẹlẹ́ṣọ́ aláàbò, àwọn orí adé, àwọn adarí ìlú, àwọn ọ̀tọ̀kùlú lóríṣiríṣi. wọ́n ní ẹ wò ó, ẹ jẹ́ ká lọ kitiyan láti lè rí wípé wọ́n dóòlà ẹni ọ̀hún eléyìí tí wọ́n jí gbé o. wọ́n sì ń ṣèkìlọ̀, ìkìlọ̀ ọ̀hún ìkìlọ̀ kọ́lékọ́lé ni wípé títí di àárọ̀ yìí bá aago 8 bá fi lù tí wọn ò fi rí ẹni náà gbà kalẹ̀. wọ́n ní ẹ wò ó, àwọn ogun lé ìyanṣẹ́lódì aláìní gbèdéke ni. ìwé ìròyìn Vanguard ló fà á sí tẹlẹmukẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Punch ni ìròyìn eléyìí ló ti jáde wá. àwọn òṣìṣẹ́ elétò ààbò kan tí wọ́n pe orúkọ wọn ní So-Safe officers ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti lu arákùnrin kan débi tó jẹ́ pé ẹ̀mí bọ́ lọ́rùn rẹ̀. ọ̀rọ̀ náà ló sì ti dá ìpayín keke àti àìbalẹ̀ ọkàn kalẹ̀ ní àdúgbò tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀. gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn àti ìwé ìròyìn Punch gẹ́gẹ́ bí wọ́n ṣe fi léde ni wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ pé arákùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Success, òun ni wọ́n ní ó dá ọgbẹ́ púpọ̀ látàrí bí àwọn òṣìṣẹ́ elétò ààbò So-Safe bí wọ́n ṣe lù ú dé ojú ikú tí ẹ̀mí sì bọ́ lọ́rùn rẹ̀. wọ́n sọ wípé àwọn So-Safe yìí ni wọ́n wà ní ojú òpópónà Coca-Cola ní ojú òre ní ìpínlẹ̀ náà, gẹ́gẹ́ bí wọ́n ṣe wí òyìn ní ìpínlẹ̀ Ògùn. gẹ́gẹ́ bí wọ́n ṣe fi àtẹ̀jáde náà léde, ìwé ìròyìn Punch ó ṣe àkójọpọ̀ ìròyìn yìí láti orí fọ́nrán Facebook nígbà tí ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ Aka Gos, òun ni ó fi àtẹ̀jáde yìí síta tó sì ṣàlàyé pé àwọn òṣìṣẹ́ elétò ààbò So-Safe wọ́n lu arákùnrin kan pa. ó kọ sí ojú òpó ayélujára Facebook rẹ̀. gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà bó ṣe kà, ó ṣàlàyé pé ìyá arákùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Success yìí ló mú ẹjọ́ lọ bá àwọn ẹ̀ṣọ́ aláàbò So-Safe wípé ọmọ yìí kò gbọ́ràn mọ́ o, àti wípé ó ń bá òun jà àti àbúrò rẹ̀ kan nínú ilé. kàkà kí àwọn ẹ̀ṣọ́ aláàbò So-Safe kí wọ́n ó mú arákùnrin yìí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Success
kí wọ́n mú lọ sí àgọ́ ọlọ́pàá kí àwọn ọlọ́pàá kí wọ́n fi ọwọ́ akọ́ṣẹ́mọṣẹ́ kí wọ́n fi jẹ ọ̀rọ̀ náà ni wọ́n bá ní wọ́n mú arákùnrin ọ̀hún lọ sí ilé àkọ́pàtì kan ní agbègbè níbi tí ọ́fíìsì wọn wà níbẹ̀ ni wọ́n ti dídùn dùyà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní lù bíi kúkú bíi yíyè wọ́n ní nígbà tí wọ́n lù dé àyè kan wọ́n ní ẹ̀jẹ̀ ń jáde ní ara rẹ̀ débi wípé kò lè gba kinní yìí dúró mọ́ tí ẹ̀mí sì padà bọ́ lọ́rùn rẹ̀ ẹlòmíì tóun náà tún kọ àtẹ̀jáde náà sójú òpó ayélujára wọn pé orúkọ ẹni náà ní Tèmítọ́pẹ́ Adéníyì òun náà tún kọ sí ojú òpó ayélujára yìí pé àwọn òṣìṣẹ́ sosafe wọ́n lu arákùnrin success wọ́n lù ú pa àwọn oníwèé ìròyìn Punch wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ìwádìí láti sọ ọ̀rọ̀ náà di ìròyìn wọ́n sì padà sọ ọ́ di ìròyìn nínú àtẹ̀jáde èyí tí wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ wọ́n pe ọ̀kan lára àwọn ọ̀gá ẹ̀ṣọ́ aláàbò sosafe yìí wípé ṣé òtítọ́ ni àbí irọ́ ìyẹn Adégúwà Adéguyì òun ni ó ṣàlàyé fún wọn lórí ẹ̀rọ gàásímìlétí wípé òtítọ́ ni ọ̀rọ̀ náà o àwọn sì ti fa àwọn òṣìṣẹ́ àwọn tí wọ́n lu ènìyàn pa wọ́n ti fà wọ́n lé àwọn ọlọ́pàá lọ́wọ́ ìwé ìròyìn Punch ni ó Punch ìròyìn mú jáde ẹ lọ mú kẹsì rí ẹ níbẹ̀. nínú ìwé ìròyìn Punch náà ni ìròyìn yìí wà ó níbi tí ilé ẹjọ́ gíga tó fìdí kalẹ̀ sí ìpínlẹ̀ Anambra tí wọ́n ti ran awakọ̀ kẹ̀kẹ́ márúwá kan tí wọ́n ti ní kí wọ́n lọ yẹgi fún títí tí ẹ̀mí ò fi rèé bọ́ lọ́rùn rẹ̀ ilé ẹjọ́ gíga tó fìdí kalẹ̀ sílùú Anambra ni wọ́n ti dá ẹjọ́ kan látọwọ́ adájọ́ Loretta Oyeka wọ́n ní ẹni tí wọ́n ti ran ẹni tí ń wa kẹ̀kẹ́ márúwá ọ̀hún tí orúkọ rẹ̀ ń jẹ́ Makua Ezike wọ́n ní wọ́n ti ní kán lọ dájọ́ kán yẹgi fún títí tí ẹ̀mí ò fi bọ́ lọ́rùn rẹ̀ o lẹ́yìn ìgbà tí ó jẹ̀bi ẹ̀sùn ìpànìyàn kan tí ó pa ẹnìkan tí í ṣe Jude ní ìpínlẹ̀ ọ̀hún wọ́n ní ẹni tí í ṣe ọmọ bíbí ìlú Umoji ní Idemili North Local Government ní ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ẹ̀sùn tí wọ́n fi kàn án wọ́n ní tí àwọn oníròyìn sì fi ṣọwọ́ ní àná ọjọ́ ajé Monday wọ́n ní ẹ̀sùn yìí ni wọ́n ti fi kàn án láti ọjọ́ 17 oṣù kọkànlá ọdún 2019 wọ́n ní pẹ̀lú ní ojú ọ̀nà ọba òbòsí ń po Umoji Road níbẹ̀ ni wọ́n ní ọ̀rọ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ èsì kèdè ni wọ́n ní ó lo kẹ̀kẹ́ márúwá rẹ̀ pẹ̀lú àwọn ẹmẹ̀wà rẹ̀ láti fi jíyàn gbé one chance ni wọ́n pè é tí wọ́n sì fi hu ìwà burúkú gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní méjì lára àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ yìí wọ́n ní òun náà wọ́n máa lo èrò márúwá yìí wọ́n máa lo kẹ̀kẹ́ márúwá yìí láti fi ṣiṣẹ́ bí láti fi jí àwọn èèyàn gbé láti fi jà àwọn èèyàn lólè gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní ṣùgbọ́n gbẹ̀yìn ọ̀rọ̀ wọn ni ó padà bọ̀ tó sì jẹ́ wípé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá tẹ̀ tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n mú lọ sí àgọ́ ọlọ́pàá wọ́n ní kò tí wá ṣe bẹ́ẹ̀ nìkan o ó tún ṣekú pa ẹnìkan èrò kan eléyìí tó gbé pẹ̀lú kẹ̀kẹ́ márúwá ẹ̀ lẹ́yìn ìgbà tí ó jà á lólè tán lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ẹni náà lọ́ṣẹ́ tí ẹni náà tó sì ní ọgbẹ́ lóríṣiríṣi gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ẹni náà bí ọṣẹ ṣe ń ṣojú wọ́n ní ọjọ́ méjì sígbà náà ni ó padà jẹ́ Ọlọ́run pè tí wọ́n sì ṣiṣẹ́ ẹ̀ táwọn ọlọ́pàá tí wọ́n sì mú gẹ́gẹ́ bí àwọn tí ọ̀rọ̀ ṣojú wọ́n ní ṣe ni oníkálukú ń jẹ́rìí tí wọ́n sì ń sọ pé ẹ wò ó báyìí kàmàdé báyìí kàṣá bí wọ́n ṣe ń ṣe nìyí o wọ́n ní ìgbà tí iléeṣẹ́ ọlọ́pàá ló gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ wọ́n rí wípé gbogbo nǹkan tí wọ́n ṣe òótọ́ náà ni wọ́n ní eléyìí ló mú tí wọ́n fi sí akóló àwọn ọlọ́pàá tóun náà sì ń ká bòròbòrò nígbà tí ó dọ̀dọ̀ àwọn ọlọ́pàá wọ́n ní eléyìí ló fà á láti ọdún tí wọ́n ti ń dá ẹjọ́ rẹ̀ bọ̀ títí tí ó fi di ọ̀sẹ̀ yìí eléyìí tí ilé ẹjọ́ padà dá ẹjọ́ ẹ̀ tí wọ́n sì sọ wípé kí wọ́n lọ dájọ́ yíyẹgi fún títí tí ẹ̀mí ó fi bọ́ lọ́rùn rẹ̀ kí Ọlọ́run ọba kó má jẹ́ pákó sọ́wọ́ o ìwé ìròyìn Punch ló Punch ìròyìn sì tẹ́lọ̀ mú tẹ̀sẹ̀rí ẹ̀ níbẹ̀. a ti ṣí ojú òpó kalẹ̀ báyìí láti gbé súnmọ́ ẹ̀yin aráalé torí pé a tún ní iṣẹ́ míì tí a fẹ́ jẹ́ fún yín ẹ lè pè wá báyìí ìròyìn tá a kà òun ni kẹ́ ẹ bá wa dá sí àfìyọ́nú Ọlọ́run àfìbẹ̀yìn ẹ lè dá sí àwọn kókó náà pẹ̀lú tí ẹ bá ti ní òye rẹ̀ àti èyí tí a tú ẹ lè dá sí i torí pé ohun tó jọ ohun náà ni a fi wé òun 070 47 7064 ní ojú òpó tàbí 070 10 15 06 02 ìyẹn ti bá wa pẹ̀kẹ́ lò pẹ̀lú ẹ káàárọ̀ 070 47 7064 tàbí 070 10 15 06 02.
Hello, ẹ káàárọ̀. A dúpẹ́ sà. nítorí orí. À ń gbọ́ yín sà. Àmín. Àmín. Kuwata ila bila ilezemu. Ẹ ṣé o. Hello. Ẹ káàárọ̀ o. À ń gbọ́ yín sà. Àmín. Àmín. Ẹ ṣeun. Àmín. Ẹ ṣé o. Ẹ ṣé púpọ̀. 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí. Hello. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ bàbá olóyìnbó. A dúpẹ́. Àmín. Ẹ ṣeun bàbá olóyìnbó. Hello. Ẹ káàárọ̀ o. Àmín. Àmín Ọlọ́run. Àmín. Ẹ káàbọ̀ sórí ètò. Àmín. Àmín o. Ẹ ṣé o. Láti ìlú Ṣakí. 070 47 7064 ní ojú òpó tí ó já sí ọ̀dọ̀ wa ń bí. 070 47 7064. Hello. Ẹ kú ojúmọ́ o. Hello. Ẹ káàárọ̀, ẹ ti wà ń bẹ̀ o. Hello. Ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ sà. Ọlọ́run ló ń ṣètò. Àmín. Sẹ̀kẹ̀tẹ̀rí ìròyìn là ń dá sí báyìí o. Ìròyìn. À ń gbọ́ yín sà. Ìròyìn ló sì ń lọ àti ìbọ́ sí abala ètò ààbò. Ó yá. Bẹ́ẹ̀ni. Àmín. Ẹ ṣé o láti ìlú Sẹ̀kẹ̀tẹ̀rí. Ká gbé ìgbé ẹyọ kan sí. 070 47 7064. Hello. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ọlọ́run ló ń ṣètò. Àmín. Ẹ káàárọ̀ mà. Àmín.
ẹ ṣé láti ìlú Ṣakí. A ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ báyìí. A ní iṣẹ́ tí a fẹ́ jẹ́ bá a ṣe ń jẹ́ iṣẹ́ ọ̀hún a sì mọ sọ̀rọ̀ nípa ètò ààbò kábọ̀mìlà díẹ̀ ní kékeré ẹ kú kalẹ̀. Ohun tó yọnu ìdodo ní dájí ara ship 89.1 FM ní gbogbo ènìyàn polówó ọjà tí wọ́n fi ń kéré rẹpẹtẹ olókoòwò ńlá olókoòwò kéékèèké ẹ máa bọ̀ ìrọ̀rùn ló bá dé lọ́dọ̀ tiwa èrè lobìnrin ń jẹ lábọ̀ ọjà ẹ bá wa dòwò pọ̀ kẹ́ ẹ jèrè rẹpẹtẹ. ọpẹ́ ńlá lọ́wọ́ Ọlọ́run ọba àlá fún ọdún iléyá àtọdún yìí iléeṣẹ́ Rala Painters wọ́n kó gbogbo ẹ̀mí ìlú fún ọdún iléyá kò ní bí àṣemọ́ iléyá promo ẹ̀dínwó oògùn pẹ̀lú ẹ̀bùn ọdún fún gbogbo àwọn alágbàtà iléeṣẹ́ Rala Painters àti àwọn ènìyàn tí wọ́n fẹ́ ra ọ̀kan àwọn egbòogi wọ̀nyí ní ẹ̀dínwó wà lórí rẹ̀ fún ọdún iléyá gbàmóge lẹ́yìn get up sweet bitters get up well sweet bitter gbogbo ẹ̀yin alára fúta ẹ wá kó ní ojú pálí ìfà ọdún iléyá lélẹ́yìí odidi ọjọ́ tálẹ̀ tó kù yẹn ná ní ẹ̀dínwó oògùn Òkìkí Ọ̀ṣì tí ṣe sọmọ ìlú yìí èmi ò mọ̀ mo sáà rí káàkiri ló sọ ó wà ní àjọṣe talent on ti adé wọ́n ní mutual accident ni ẹ̀rù gbàgbàlagbà tán lọ títí ni o. ọjọ́ àgbàlagbà ọmọ òkè. èyí ṣàgbàlagbà èmi náà. oògùn kan tún ti dé tilẹ̀kùn lẹ́yìn lórúkọ rẹ̀ wù ìgbádùn látà. lágbà tí mi náà rí lánàá mo ké. mo wá pe nọ́mbà wọn mo pe gbogbo àwọn tó fún ọ gbé kọ àwọn tó. ọmọ lára mo wọ́n kọ́ ó wá ti fi kọlù ó ń pe nẹ́bẹ̀ tó. òun máa rògbé àbí ní ìtàn máa ń gbé sórí irọ́ tó máa ń. mo pe àwọn tó súnmọ́ wọn ní wọ́n sọ pé lè kọ́ mi pé mò ń pọ̀ báyìí níta láti. ọmọ lára lọ́kọ́ kó tiẹ̀ mú mi láti. àwọn tó ń pè mí láti confam ó ní ọlọ́ọ̀dẹ̀ confam gbọ́dọ̀ bó ti rí nìyí. kódà ó yẹ kó wọ́n wá wẹ́dì kan ní òkè òbí sátọ̀dẹ̀ ẹ láwọn wà lókè náà tí wọ́n fi wá wẹ́dì. wọ́n lọ bí wọ́n wá ṣe ìdíjọ sunday níjẹta. bẹ́ẹ̀ni yẹn àti. wọ́n lọ sí ilé pẹ̀lú ìyá Bímbọ́ Ọ̀ṣì náà ní ìjọ ìjẹ́bù sunday wọ́n wá sọ fún Bímbọ́ Ọ̀ṣì pé Bímbọ́ Ọ̀ṣì àti Òkìkí Ọ̀ṣì wọ́n wá jọ wọ́n sì fóònù ní alẹ́ ìjẹta. àwọn bá ní ìwọ́lẹ̀ kan ti lọ sí ìṣẹ̀ wọ́n ti gbà fún mi. wọ́n láàárọ̀ ìlú máa gbé jáde. wọ́n láàárọ̀ ìlú máa gbé. bí mo tún wá fi ń gbà wọ́n kọ́ láti jẹta wọ́n ti kú ní kíní ẹ̀ ti ṣẹlẹ̀. láti jẹta. ó lè jẹ́ pé mutual accident yẹn kó má ti gbà sọ́dọ̀ tó gbà yẹn. àwọn kan ní láti jẹta ní kò ní òtí kódà kí ìṣàlẹ̀ tó ń gba òkè òkè fún ní ẹgbẹ́ tó kú lápapọ̀ rẹ̀. kódà ká máa kí àwọn ènìyàn wa lẹ́ẹ̀kan sí láàárọ̀ yìí wípé ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí láàyè yòówù tẹ́tí láǹfààní àti ọrẹ ọ̀fẹ́ láti máa gbọ́ wa iléeṣẹ́ Rala Painters ni wọ́n ṣe onígbọ̀wọ́ abala tá a dé yìí láti jẹ́ kí àwọn ènìyàn ìlú kí wọ́n mọ bó ṣe ń lọ ní iléeṣẹ́ wọn ká sì tún máa tẹ̀sẹ̀lú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò torí pé bí ètò ààbò bá fẹsẹ̀ rinlẹ̀ nǹkan tí ń jẹ́ ìlera náà ó ti rí bákan bá a bá ti wà ní ìfọ̀kànbalẹ̀ ẹ rí wípé àlàáfíà ni yóò máa dé báni nínú ọkàn ṣùgbọ́n tí ò bá sí ìfọ̀kànbalẹ̀ láàrin ìlú tó ọlọ́run aláwùrábí kó jẹ́ kí ìfọ̀kànbalẹ̀ kó wà ní orílẹ̀-èdè wa kó wà ní ìpínlẹ̀ wa àti ìlú oníkálukú wa à ń kí yín láàárọ̀ yìí aláàjì ẹ kí àwọn aráalé kí wọ́n lè mọ̀ wípé a jọ wà nínú yàrá agbára ni. káàárọ̀ gbogbo ọmọ Nàìjíríà àti ọkùnrin àti obìnrin
àjíǹde ara ó yóò máa jẹ́ o Àmín. àtàìsàn àtàrùn kò ní fi ṣe wá kò ní fi ṣe tí ó kàn tí ó fi kàn wá. àmín Orúkọ mi ni Alájà Bọ́lọ́rẹ́ tí mo jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ Ralac tó lu iléeṣẹ́ wà ní ìlú Ìṣẹ̀yìn ní Ojú Bàbá ní Ìyànà Òkè Ayọ̀. Bákan náà ni ẹ̀ka iléeṣẹ́ nílùú Àgọ́ Àrẹ lẹ́gbẹ̀ẹ́ gáràjì ìlú Àgọ́ Àrẹ níbi chọ́ọ̀chì Akékaka. Bákan náà ni ẹ̀ka iléeṣẹ́ nílùú Gàyà ní orílẹ̀-èdè Republic of Niger. Àtàìsàn àtàrùn kò ní fi ṣe kò ní fi ṣe kò ní fi ṣe tí ó kàn tí ó fi kàn wá. àmín A dúpẹ́ fọ́lọ́run ọba lẹ́ẹ̀kan sí fún gbogbo àwọn èèyàn wa tí ń wá sí iléeṣẹ́ wa àbí wọ́n ń lọ sí ọ̀dọ̀ àwọn alágbàtà wa iná ò ní tán owó yín o àmín o àìsàn onífara ń ṣe gbogbo o àmín àwa náà kò sí nǹkan kan tá a jẹ́ bí ò bá sẹ́yìn kò sáwà bí ò bá sáwà náà kò sẹ́yìn Ọlọ́run nìkan tó ní gbogbo agbára lọ́dọ̀ a kí yín lọ́pọ̀lọpọ̀ pàápàá jùlọ gbogbo ẹ̀yin wa tí ẹ bá wa dá sí ètò Iléyá promo Iléyá promo àwọn tó ti jẹ̀bùn akímọ́mí Aisha láti barracks wọ́n ti wá gba ẹ̀bùn wọn bákan náà kówó pé láti mìíràn wọ́n ti wá gba ẹ̀bùn wọn bàbá wa tí ó jẹ ẹ̀bùn níjẹrin láti mìíràn àti rán kówó pé sí wọn bákan náà Abdulrasheed Agenda láti Ṣakí wọ́n ti gbẹ̀bùn wọn bákan náà bàbá wa tó pè láti Ìdíkólé wọ́n ti send message wa àti send ẹ̀bùn wọn bákan náà ìyá wa tó pè láti Ìgangan àwọn náà ti jẹ ẹ̀bùn wọn. Ìyá Aisha ni mo kọ́kọ́ dárúkọ wọ́n ti wá ní àná láti barracks wọ́n ti gbẹ ẹ̀bùn wọn. So àwa ń fi àsìkò yìí rọ gbogbo ẹ̀yin yẹn wa tí ẹ̀ ń gbọ́ wa Iléyá promo èní ní pínpín yóò hẹ́ndì tó bá ti di aago 5 kọjá ìṣẹ́jú kan ọlọ́njà sọ̀pọ̀ ọdún àtẹ̀mí àtẹ̀yìn má jà fẹ́lẹ́ ìsásímọ́ ẹja mójútó àlàáfíà ara wa alájẹrà lágbogbo ìgbà ní máa ń mú mọ̀ràn wa kádẹ̀ gán àlàáfíà ara wa lò kó lè tó wa lò dọjọ́ alẹ́ wọ́n tó lọ́n bá fún lórí ọ̀fẹ́ bójóbìnrin bójọ́kùnrin tó lè ṣe súnẹ̀ ẹ̀rọ àṣẹ níwọ̀ntúnwọ̀nsì kó má pọ̀ jù ẹlòmíà ṣe tinúlé àtúnṣe tinúlé ká má fi gbogbo ẹnu sọ̀rọ̀ gbogbo ẹ sọ bọ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn àgbàlagbà ni àtúnṣe tinúlé ara ní ń fàbọ̀ sí gẹ́gẹ́ bí wàásù tí bàbá Adédáyọ̀ ṣe láàárọ̀ yìí ara ní ń fàbọ̀ sí kéèyàn ra ṣe níwọ̀ntúnwọ̀nsì kò gbọ́dọ̀ pọ̀ jù kò sì gbọ́dọ̀ kéré jù téèyàn bá tún ṣe náà ó tún láburú tó lè mú wá nínú àgọ́ ara tó yẹ pé àwọn onímọ̀ ìjìnlẹ̀ fi yé wa pé ó lè ṣokùnfà prostate cancer àbí prostate enlargement fún díẹ̀ yìí gbogbo ẹ̀yin ẹni tẹ́ ń gbọ́ mi ní ìlú òkè o èyí ní pínpín àwọn ẹ̀dínwógun wa get up well tó ti lọ sókè àti sọ di 5,000 ẹni ó ra carton tilẹ̀kùn lẹ́yìn 8,500 ní ó ti di 8,000 gbámúge 7,000 ní ó ti di 7,000 tó bá ti dago 5 kọjá ìṣẹ́jú kan gbogbo pínpín ó ti lọ family package ti wà nílé iṣẹ́ wa tá à ń introduce àwọn èèyàn pàápàá jùlọ gbẹ̀yìn tẹ́ wálé ọdún àbẹ́yìn tó nẹ̀jí tẹ́ ń wà lórí ayélujára ẹja mójútó àlàáfíà rẹ̀ all in one ní gbogbo ìpèníjà tí yẹn lè ní yálà nǹkan ọmọkùnrin tí ò ṣe déédéé ni àbóríkèéríkèé ara tó ń roni ọwọ́ ń kó ẹsẹ̀ ń kó ara títa ni èyíkéyìí tí ìbá jẹ́ ni àbí ìfúnpá gíga ni wọ́n ní àìróorun sùn bákan náà ni wá sí ni wọ́n ti wà fẹ́lẹ́bù fáǹfààní àwọn èèyàn tí ń pè wá pé sáwà lókè òlé ni sáwà lókè òlé ni àwà lókè ò nílùú bàbá wa oúnjẹ ti ilẹ̀ òkè ò àkí bàbá wájúwájú lọ́pọ̀ ẹ̀bìtì yóò máa lọ nílùú òkè ò yóò ní dààmú yín oúnjẹ ò ní gbóná mọ́ yín lórí o alájọkùsọ rẹ̀ fún dé gbogbo ẹ̀yin yẹn wa tí ẹ̀ ń gbọ́ mi ẹ dìde wúyà ẹ ti mọ ohun tó ń jáde láti iléeṣẹ́ wa látara rẹ̀ ní kẹ́tọ̀ gbámúge tó ń ṣẹ́mú jẹ̀díẹ̀dí ọ̀pẹ́ ẹ̀yìn inú tó ń kan inú tó ń rún ní nǹkan oṣù obìnrin tí ò wá àbúndú àbúndúdú àbúnṣe ségesège kí ní ìtò wọ́pọ̀ tó jẹ́ pé ó ti dá wàhálà alẹ́ nú ilé tọ́pọ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin á máa ní àbótí lọ ṣe ránu kó tó di pé fẹ́mi ní primary infertility ó lè kọ́ sí primary infertility bákan náà ló lè ṣokùnfà secondary infertility èyíkéyìí tí ìbá jẹ́ ń bẹ̀ either primary infertility àti secondary infertility nígbà míì obìnrin láde máa fojú sí pé àbóhun lókùn díẹ̀ káàtó tó lè jẹ́ pé láhìyàlá ó ní obìnrin wà ọkùnrin ló dàbí ẹni pé omi lọ́gbọ́lọ́gbọ́ tí ń ṣokùnfà tó lè mú kí Ọlọ́run jáde tẹlòmíì wá bí omi tẹlòmíì ò wá bó ṣe yẹ kó wá tẹlòmíì gbogbo ẹyin tó yẹ kó lè ṣe àǹfààní nínú àgọ́ ara ó ti dòkú ẹ jẹ́ á yọjú sí iléeṣẹ́ wa pẹ̀lú ògo Ọlọ́run àwọn èèyàn ti wá sí iléeṣẹ́ wa tọ́lọ́run ti lo oògùn wa ń sábàbí Ọlọ́run ló sí Alhaji Ralac kan ló ṣe o ẹ rí i pé gbogbo ìgbà ní máa ń pariwo gbólóhùn yẹn ń ta bá lọ́dọ̀ àwọn tó bí wa nìyẹn táwọn kan bá wá sọ́dọ̀ wọn tí bùkátà wọn bá bíyá tí wọ́n bá ń kí wọn mẹ́sẹ̀ mẹ́wàá gbólóhùn tí ó máa jábọ́ Ọlọ́run foríjà wọn Ọlọ́run lọ́ba àgbà òun ní máa wò yẹn sẹ́n kò sí dókítà kan àbólóògùn kan tó lè wò yẹn sẹ́n ẹni tọ́lọ́run ò bá wòsàn kò lè wòsàn Ọlọ́run ní lóògùn iléeṣẹ́ Ralac fi ṣe sábàbí
ìgbàgbọ́ yẹn ni kẹ́ ẹ mú kọ́lọ́wọ́n balọ̀bà tó lè wò yín sẹ̀ gbogbo ẹ̀yin tí wọ́n bá ń pẹ́ ọ̀fà ni gbogbo ogun kọ́lá sí máa ń fògùn já ẹlòmíì ìpèníjà atọ́kùn ẹni ó ní fúnba gíga tí ò rọrùn sùn tó nọ́fà ní kí ló jọra wọn ẹjẹ́ á máa yẹ àgọ́ ara wa wò ká mọ bí ìlera wa ṣe wà fún ká tó mọ̀ gbèsè tá a gbé tẹ́lẹ̀ ò bá mọ sáfù tó wà yóò máa dààmú kí o gbogbo ibi tí ò sọ́nà ló máa nọ́nà wà bẹ́ẹ̀ fún dé èyí gbogbo ẹ̀yẹn tí ẹ̀ ń gbọ́ mi ní ìlú òkè o a wà ní ìlú òkè o lẹ́nìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run pẹ̀lú agbára ọlọ́run èyí títí ń siwọ́ tó ti wò pé sí yóò lọ pẹ̀lú ògo ọlọ́run yóò lọ gẹ́tọ̀ sweet peter ń bẹ foríkèríkè ara tó ń roni ọ̀tọ̀ ní rheumatism ọ̀tọ̀ ní arthritis bákan náà ní aníkòmọ́lẹ̀ sweet flosser òun ló ń fọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ nínú àgọ́ ara bákan náà la ní ẹ máa rá mu ilé tí ò bá sí ẹ máa rá mu oògùn wọn dì kan bákan náà la ló ní owó tàpé ní apákẹ́ọ̀ tó ń ṣiṣẹ́ fún ìfúnpá gíga àìrórun sùn kéètì máa ó kéèyàn máa rìn lọ kó máa rẹ̀ yẹn kéèyàn máa rìn lọ́gbà mi kó máa dàbẹ́ kí wọ́n tì yẹn látẹ̀yìn kó ooru inú máa mú yẹn wá láti inú òṣìṣẹ́ àní apákẹ́ọ̀ tó ń ṣiṣẹ́ fún bákan náà la ló ní owó tó ń ṣiṣẹ́ fún ìfúnpá ìtọ̀ ṣúgà kẹ́lìgọ́ máa wá ní gbogbo ìgbà ní ìṣẹ́jú ẹ̀yọ́ yẹn máa mú yẹn á mú yẹn kọjá ohun tó wá ohun tí ó dẹ̀ wá kò ní ju ṣeré báyìí lọ fún díẹ̀ yìí gbogbo ẹ̀yìn ẹ̀mí tẹ̀ ń gbọ́ mi a wà ní ìlú òkè òwò lẹ́gbẹ̀ẹ́ gáràjì sẹ́yìn lé bàbá wa Akíntọ́lá yálà ẹ̀yin fẹ́ lo máṣíìnì wa ni ẹgbẹ́ kan kú délẹ̀ ni ara títa ni àìlònẹ̀rọ ẹ̀yìn ni kéèyàn máa lọ kí bàtà jábọ́ kéèyàn má mọ̀ ni bákan náà làwa ní ọ́sà solution tó ń ṣiṣẹ́ fún ọgbẹ́ ẹnu tọ́gbẹ́ ẹnu bá wọ́ra ó ṣeé ṣe kéèyàn máa ṣe ìgbọ̀nsẹ̀ ní gbogbo ìgbà tọ́gbẹ́ ẹnu bá wọ́ra ó ṣeé ṣe kéèyàn ṣe ìgbọ̀nsẹ̀ kéèyàn pa jáde tọ́gbẹ́ ẹnu bá wọ́ra ó ṣeé ṣe kéèyàn máa gùnfẹ̀ kéèyàn jẹun kó máa bì kínú máa kàn yẹn kó máa mú yẹn mọ́ gbàyà mọ́ inú bákan náà làwa ní egbòogi 22 get up well la fẹ́ egbòogi 22 ṣe fúngbà ẹgbàdùn àwọn èèyàn wa táwọn èèyàn dẹ̀ ń lò tí wọ́n ń jẹ àlùbáríkà rẹ̀ tí wọ́n ń jẹ àǹfààní rẹ̀ ọlọ́ọ̀lọ́ wọn láàlùbáríkà ti bẹ́ẹ̀ ń gbé ewé àtegbò làwọn èèyàn ń lò tí wọ́n dẹ̀ ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ìwọ náà wàá mú tiẹ̀ 7,000 naira láǹtà ṣùgbọ́n sì fún ẹ̀dínwó iléyà promo tá à ń ṣe kẹ́yìn náà jẹ́ àlùbáríkà ẹ̀rì ké gbogbo ìgbà ní máa ń sọ ń tẹ́ fẹ́ fún ọkọ ló ṣe pàtàkì o oore tí ń bẹ́ ń bi kékèyàn kí ọlọ́run fìyàn sí sábàbí dáadáa èyí ṣe kékeré a ti sọ di 5,000 naira èyí ní pínpín yóò parí kó tó parí lónìí yìí gangan láago mélòó ni táago márùn-ún bá ti kọjá ìṣẹ́jú kan ọlọ́run ti aṣọ́pọ̀ ọdún ó ti padà sí ti tẹ́lẹ̀ bákan náà wá ní tilẹ̀kùn lẹ́yìn ti wà available fún ẹni tí ó ra carton tí ó rà ní ara tuta 85 láńtà ṣùgbọ́n sì promo wà fún tó jẹ́ pé 8,000 naira ẹ dìde ẹ yọjú sí wa ẹni tí ó kù lára tuta táago márùn-ún bá ti kọjá ìṣẹ́jú kan ọlọ́run ti aṣọ́pọ̀ ọdún ẹ̀já ní káwọn èèyàn wa kí wọ́n gbọ́ ká ní ìbéèrè méjì àbí mélòó ìbéèrè kẹ́yìn náà bá ní fún wọn mo kì í sí abẹ́ kéré madam Iroko ìbéèrè tẹ bá ní tiwọn ẹ sì sí èmi náà máa ìbéèrè kan lẹ̀ máa. so ètí ìdí màdáàmù ni ó ti lólúwa ó fi òsì ló gbé gbogbo eléyìí kalẹ̀. ó bí òkè ni nǹkan tágẹ́ fìlà tá ń paṣẹ ẹjọ́ ọwá kíni agẹ́fìlà kọ́mẹ́rì ibi tó ti gẹ fìlà jáde. ẹ̀rí ń bẹ lórí Facebook mi níbi tó ti ń dé fìlà fún ọ̀nkú wa ọmọ bàbá olóyè Madam Iroko ṣé ọgbà bẹ́ẹ̀ tó o bá ti sọ̀rọ̀ à ní tẹ̀síwájú. ó gbà má tẹ̀síwájú ebó wà lájì níjọ lọ. Madam Iroko ebó wà lájì níjọ lọ. Madam Iroko ti gbà. Chief Mrs Iroko ìtura olúwa ọmọ Adéníjì Victoria kò tún ní ọmọ Adéníjì o. wọ́n ti háàdì orúkọ bàbá mọ́ sí. o Chief Mrs Iroko. ẹ̀yin àdáwẹ́jì alájí ní ẹjọ́ mọ́ ní sọ̀rọ̀. a ti ṣí ojú òpó kalẹ̀ báyìí o fún ẹ̀yin ènìyàn wa ẹ̀yin aráalé kẹ́ wá jẹ ẹ̀bùn ìbéèrè kékeré ẹ sì gba ẹ̀bùn ragádẹ ń bẹ nílẹ̀ fẹ́ni tó bá gba ìbéèrè wa ẹ̀bùn kàǹkà ń bẹ nílẹ̀. mo sáfẹ́ jó ni bàbá kọ. inú bàbá dùn sí tí a bá ń kọrin wọn gan inú bàbá Adédayọ̀. ẹnu Elizabeth lọ́wọ́ síbí ló ti dúró nígbà tó lọ́wọ́ síbí ọba kọrin ọmọ ọkọ tí bàbá Adédayọ̀ kó padà máa sọ pé ṣé òṣèkú orin yìí ó ti fi wé ń tà nípa. ẹ káàárọ̀ o orúkọ yín o adúpẹ́. láti ìlú òkè o tó
gẹ́gẹ́ bí ìfà iléyá bí ó ṣe parí lónìí ní iléeṣẹ́ Ralac Ventures, ìbéèrè tí ẹ dáhùn tí ẹ bá ti dáhùn, ẹ dárúkọ àwọn alágbàtà 5 ní ìlú Òkè-Ò tí wọ́n ń ta ọ̀kanòjọ̀kan egbògi tó ń jáde ní iléeṣẹ́ Ralac Ventures, kẹ́ẹ̀sì gbẹ̀bùn. Alájà wo? ẹ dárúkọ ẹ mọ́lẹ̀ dáadáa ni o. À ń gbọ́ yín. Ṣé bá a ṣe máa ń pè nìyẹn? Ẹ pé dáadáa, ó kọ tí gbogbo wọn mọ̀ nílùú Òkè-Ò, ẹ dárúkọ. A ti mọ̀ pálájà ni wọ́n, bẹ̀ tí orúkọ tí gbogbo wọn mọ̀ wọ́n jù tí wọ́n máa ń pè wọ́n. Gbogbo ayé ló mọ̀ yẹn. Ọya ẹ tẹ̀síwájú. Tún dárúkọ ẹlòmíì. Kí lorúkọ ọbẹ̀? Kí lorúkọ ẹni tó ń bá wa tà? Màmá. Ọya ẹ jẹ́ kí wọ́n tẹ̀síwájú. Wọ́n ti lọ 070 47 7000. yóò ní ti wọlé lónìí àbí yóò ní tí mo mọ̀ kọ́ ni wọ́n pè wọlé. Ìyá ò ní. Ìyá ò ní. Yóò ní abẹ́ jẹ̀bù. Wa alaikum salaam tó láì. Ẹ káàárọ̀ o. Àmín o. Ṣé fẹ́ jẹ̀bùn àbẹ́ fẹ́ jẹ̀bùn? Tẹ́ bá fẹ́ ṣé mo ń gbọ́ ìpolówó Ralac dáadáa. Orin méjì kan ń bẹ tí a máa ń lò láti fi polówó wọn. Ẹ kọ ọ̀kan tó bá wù yín nínú méjèèjì. Ẹni kún ó sọ ọ̀nà mẹ́ta tá a ti lè rí nílùú Ìlérò. Òtún wọn làwọn ti pé Òtún ni. Ó dá kí wọ́n sọ ọ̀nà méjì tá a ti lè rí lótú. Ó dé ní. Ó di mẹ́ta àbódi méjì. Ẹ ti gbà á, ẹ mọ̀ wulẹ̀ fàkókò ṣòfò mọ́. Ẹ mọ̀ tó ṣẹlẹ̀. Ẹ máa gbọ́ ẹ ti jẹ ẹ̀gún get up well. Ẹ lọ gbà á tó bá dijọ́ Àlàmísì, ẹ lọ gbà á lọ́dọ̀ Rúkàyà tó fèsì iléeṣẹ́ Big Mineral lọ́nà Ìlérò road. A fi síbẹ̀ fún yín. Get up well. Wọ́n ti gbọ́. Hello, ẹ káàárọ̀ o. Ẹ kú ojúmọ́. Orúkọ yín? Láti ìlú Òkè-Ò. Ẹ jẹ́ kí n fún ọ ní question. Ó yá. Ẹ dárúkọ ọ̀nà mẹ́ta tí wọ́n ti ń tà ní ìlú Gànà nílùú bàbá wa Sàbí tilẹ̀ Gànà. Kò síbi tí wọ́n lè ju question fún yẹn tí ẹ bá ṣe exam tí wọ́n lè gbé question wá ní. Oríṣiríṣi question wọ́n lè gbé wá. Òpin dandan wà lókè o. Hello. Ọ̀dà. Wọ́n ti lọ. 070 10 15 06 02. Hello. Ẹ káàárọ̀ o. Láti ìlú o. Láti ìlú Ọ̀yọ́. Ẹ jẹ́ béèrè yìí lọ́wọ́. Kí lorúkọ yín láti ìlú Ọ̀yọ́? Ẹ máa ń gbọ́ ìkànnì sípò dáadáa bí? Ti gbọ́ láti Friday náà ni ìyẹn náà ti tó nǹkan. Bí ẹ̀mélòó níléeṣẹ́ Ralac ni wọ́n máa ń polówó níléeṣẹ́ SIP ní ojúmọ́ kọ̀ọ̀kan. Àkókò wo ni àárọ̀ ń? Ìròyìn wo? Ẹ ti gbé gbági, ẹ fi nà pílà. Àṣọ yìí.
ọ̀dà ẹja tún fún yín ní orí ọ̀fẹ́ ní ìlú Ọ̀yọ́ ta ni alágbàtà iléeṣẹ́ Ralac Ventures nílùú Ọ̀yọ́. olúwa ṣe kí ni ok ẹ ti jẹ ẹ̀bùn 2,500 tó bá tó bí aago 11 kẹ́ pè wá. àmì ara ẹ̀yìn sì yà mí lẹ́nu wọ́n ní aago last week làwọn bẹ̀rẹ̀ sí gbọ́ wa ẹni pé last week náà ti sáré fọkàn sí un. Hello, ìtura question tí wọ́n béèrè is a good question. Hello. Yes, sir. Ẹ káàárọ̀. Orúkọ yín àti tẹ́tí gbé o. Láti lọ kàkà. Ṣé máa ń gbọ́ sípò dáadáa? Ẹ̀mí ló ní Ralac máa ń play àwọn ìpolówó wọn lójúmọ́. Àkọ́kọ́ ẹ sọ àkọ́kọ́. Ẹ sọ ìgbà tó máa ń play rẹ̀. Títí ìròyìn aago méje a nílò ròyìn láago méje o. Kò sí ròyìn láago méje. Ẹ̀gbá. Torí aago méje gan la àti aago méje abẹ́ aago méje la wà yìí ròyìn ló sì máa ń lọ láago méje. Ẹ̀gbá o. Ẹ̀gbá. À ń gbọ́ yín Ẹ̀gbá o. Ṣé ká fún yín béèrè ní àbí? Ní ìlú Ọ̀káká àbí? Ẹ dárúkọ èèyàn mẹ́ta tó jẹ́ alágbàtà iléeṣẹ́ Ralac Ventures ní ìlú Ọ̀káká. Ó di ní. Ó di méjì. Ó di mẹ́ta. Ẹ ti gba ẹ jẹ́ 2,500 tó bá tó gbé aago 11 kẹ́ pè wá. Hello, ẹ káàárọ̀ o. Hello. Ẹ káàárọ̀ o. Ẹ gbóhùn sókè díẹ̀ o. Àmín. Ọmọ ìyá Nura yìí máa ń gbọ́ rédíò CPFM dáadáa. Láàárín ọ̀sẹ̀ kan ṣé ń gbọ́ mi? Ẹ̀mí ló ní iléeṣẹ́ Ralac ń lo ìpolówó wọn níkànnì sí. Láàárín ọ̀sẹ̀. Ojúmọ́ náà ni ó di ọ̀sẹ̀ ẹ ṣírò rẹ̀ papọ̀. Lẹ́yìn ìròyìn àjímúná yẹn kìí ṣe lójoojúmọ́ ni ẹ̀yìn ìròyìn àjímúná o. Ṣé ń gbọ́? Ọjà ìṣirò rẹ̀ papọ̀ gẹ́gẹ́ bí ìbéèrè wọn ó jẹ́ mélòó láàrin ọ̀sẹ̀ àbí ó jẹ́ mélòó lọ́sẹ̀? Yóò ju ẹ̀mẹ́wàá lọ. Ẹ̀rùn tó ṣẹlẹ̀ ni pé wọ́n pè lánàá náà. Wọ́n gbẹ̀bùn àbí wọ́n gbẹ̀bùn? Wọ́n gbẹ̀bùn. Tí wọ́n gbẹ̀bùn lónìí. Wọ́n pè lánàá náà ta ní ọjọ́ wo ni wọ́n dálé ìkànnì iléeṣẹ́ rédíò wa ilẹ̀ tí wọ́n ní ó fẹ́ tọdún mẹ́ta. Tako jáde gangan. Tako jáde a ní kó sọ ọjọ́ tí wọ́n dálẹ̀ oṣù tí í ṣe ṣùgbọ́n pé ẹ ti ẹ̀ pè lánàá àtẹ̀ní tẹ bá ń gbọ́ wa ẹ pè wá tó bá dagun mọ́kànlá ẹ ti jẹ ẹ̀bùn 2,500 láti iléeṣẹ́ Ralac. Hello, ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ orúkọ yín o. Láti ìlú Àdúrà wáyé ṣé ẹ máa ń gbọ́ ìkànnì wa yìí dáadáa? Lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ dárúkọ àwọn òṣìṣẹ́ ìkànnì yìí mẹ́rin. Ìbéèrè tọrọ jù bí ẹ̀kọ́ àbí ẹlòmí yóò kà sí yóò kà chairman. Ṣé ní káàpọ̀ mi àwọn náà ti wà lára. Òṣìṣẹ́ náà ní chairman náà ẹ̀lú ẹ káàárọ̀ o. Adúpẹ́ orúkọ yín. Orúkọ yín o. Láti ìlú òkè o.
kí lẹ porúkọ yín lẹ́ẹ̀kan sí Ọpẹ́yẹmí ṣé ẹ mọ́ ń gbọ́ ìkànnì wa yìí dáadáa. wọ́n mọ̀ má jà fún ẹ má béèrè question yẹn lọ. sweet peter ṣé ẹ gbọ́ mi. ẹ dárúkọ nǹkan mẹ́rin tí sweet peter ń ṣiṣẹ́ fún. bẹ́ẹ̀ ni. Ìkan náà ní inú kíkan àti inú orin ni wọ́n fi ń kọ́. Ó yá ẹ máa bọ́rọ̀ yín bọ̀ wá. nǹkan tẹ́ sọ yẹn nǹkan yọ̀kan náà lábẹ́ nǹkan yọ̀kan ló wà. bẹ́ẹ̀ ni. ó de ní ó di méjì ó di mẹ́ta ọ̀dà tí tẹ bá fẹ́ kí ẹ̀bùn yín kó ní ọmọ rí orin tá a fi ń polówó Rálákì èwo ló wù yín nínú méjèèjì kẹ́ẹ̀kọ́ fún wa. bẹ́ẹ̀ ni ẹ kọ ọ̀kan nínú méjèèjì ẹ mọ̀ pé orin méjì ni. ọ̀dà bóyá kí ẹ̀bùn tí wọ́n gbà fún wọn. ẹ wá gba get-up-wear kan 5,000 naira láǹtà iléeṣẹ́ wa tó bá tó aago 11. ó dà abẹ́kẹ́ ọjọ́ ti lọ. Alájí ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́ ẹ fi. fún àwọn èèyàn wa tí ó ń pè wá ní Ìmẹ̀kọ Àfọ̀n oògùn wa ti wà ní ọ̀dọ̀ Alhaji Alhaja Amsat ọmọọlé Ayélára ní Sẹ́dà ní under Ìmẹ̀kọ Àfọ̀n local government. Bákan náà ó wà ní ọ̀dọ̀ Alaba ní Òde Gàngàn ní ìlú Ṣẹ̀yìn. Bákan náà ó wà ní ọ̀dọ̀ Ọmọlára lókè àfin nílùú Gànẹ́. Bákan náà ó wà ní ọ̀dọ̀ Ìyáọlá lẹ́yìn Muslim secondary school nílùú Èrúwà. Bákan náà ó wà ní ọ̀dọ̀ Ìyá Badrat ní Sábẹ̀. Àtàìsàn àtàrùn kò ní fi ṣe kò ní fi ṣe tí ó kàn tí ó fi kàn wá. Nọ́mbà bá ń sọ̀rọ̀ wa ní 090 63 82 23 70 090 63 82 23 70. Ẹlẹ́kejì 090 27 24 91 06 090 27 24 91 06. Àtàìsàn àtàrùn kò ní fi ṣe yín kò ní fi ṣe mí kò ní fi ṣe ẹni tí ó kàn tí ó fi kàn wá. Ẹ̀sìn àtọ́kùn iwájú lọ́kàn sí pẹ́ẹ́fẹ́ mú màá lọ. kó tó di pé a máa lọ láàárọ̀ yìí mo fẹ́ kí ọ̀rẹ́ mi àtàtà eléyìí tó ń ṣe ọjọ́ ìbí lónìí òun náà ni Amsat Alia Ọpẹ́yẹmí onígangan ni ọjọ́ ìbí rẹ̀ lágbára Ọlọ́run ìgbádùn ọdún kan ni o nínú ọlá nínú ọlá ìkú baálé ọ̀rọ̀ tọdún tó ń bọ̀ yóò bọ̀ láyé tọdún tí ń bọ̀ yẹn a ti wá ṣe aṣọ ẹbí ṣálá kòdúrà tó láì Ọpẹ́yẹmí Alia Amsat ìgbádùn ọdún kan ni o ọ̀rẹ́ mi àtàtà ni lágbára Ọlọ́run ọdún eléyìí kò ní jẹ́ àṣemọ o ò ní ṣìrìn o ò ní ṣìṣe gbogbo ti jẹ tọ́lọ́run wọn ò ní gbókò ẹ̀ wálé o ìgbádùn ọdún kan bó tẹ̀yẹ kó o jẹ mí lẹ́ran ọdún tó fi sálọ ìlú Èkó mi ò bínú Ọpẹ́yẹmí ẹ̀rìn ọdún yìí ní ń dùn ọ̀sán. ó dùn mí torí fúnra rẹ̀ ló fẹnu ara ẹ̀ sọ tó promise mi ó sì padà gbé lọ kò fún mi tẹ́ ẹ lọ. Ọpẹ́yẹmí Alia Amsat. má wọ ọdún tó bá fẹ́ sí ìyàwó ọ̀jẹ̀rin eyín rẹ̀ ọ̀jẹ̀. màá gba ọkọ tèmi ló gbọ́dọ̀ fi síbi ẹranjọ́ ìyàwó rẹ̀ kò lọ́ṣọ̀n. Ọpẹ́yẹmí Amsat Alia ìgbádùn ọdún kan ò wá pẹ́ láyé gbogbo ti jẹ tọ́lọ́. I celebrate you and I wish you a wondrous happy birthday to you my darling friend. Ìgbádùn ọdún kan ní gbogbo ti jẹ tọ́lọ́ títí di aago 11 tí a jọ pàdé lórí ètò SIP Entrepreneurial Forum látọwọ́ Pastor Dr. Látúndé Ọládòkun ẹ̀yin ẹ pàdé wa bó bá ti di aago 11 àwọn nǹkan tí a ti bá wa sọ lénìí àròtọ̀ ni ó tún bá dé mo sì tún sọ fún wa pé gbogbo àwa tí a ti sanwó fún blog a máa rí ìgbà náà lénìí títí dìgbà náà mi ọmọ níka ní olówó lọ́rẹ̀ẹ́ nílọ̀rẹ̀ sọ pé kó ta ni lọ́rẹ̀ o nítorí ẹ̀ lèmi ìtura olú ọmọ Adéníjì ṣe ń fi àsìkò yìí dágbére fún gbogbo ẹ̀ lólùfẹ́ wa wípé ó dìgbà. bó sì jẹ́ náà lẹ gbọ́n adúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ dúró tì wá bí ká ṣe ọ̀run láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ ìròyìn àjímọ́ná tó fi di àsìkò yìí àmọ́ rírì yín bẹ́ẹ̀ la mọ̀ pàtàkì yín àfi ọwọ́ ẹ̀rẹ̀hẹ̀hẹ̀ àfi mú yín pẹ̀lú a sì ń ṣe ní àdúrà wípé a ní súra wa o bẹ́ẹ̀ ni a ní dọ̀tá ara wa láṣẹ Ọlọ́run ọba Èdùmàrè ẹ má gbàgbé wípé ìkéde àti ìpolówó ọjà yín ó ṣe kókó ní ìkànnì wa níbí
torí pé káfọwọ́yọwọ́ lọ́wọ́ fi í mọ́ kẹ́yìn gbé wa lárugẹ káwa náà gbé yín lárugẹ ní kinní ọ̀hún ní ó fi kún wíìn bí ìdodo ẹ̀fọn ẹjẹ́ àjọ pàdé tó bá di aago 6:30 sí aago 7:30 ní òní yìí lórí ètò ọmọdé lólórin àwọn àgbà lónìtàn abẹ́rẹ́kẹ́rẹ́ adégbìtẹ́ lórúkọ mi mò ń dágbére lórí ìròyìn àjímọ́ná fún etí òwúrọ̀ òní wípé níbi orí mi ò ti là ẹlẹ́dàá mi ò máa ṣáì gbé mi débẹ̀ dandan ìpàdé wa yóò tún di ìrọ̀lẹ́ o ó dìgbà. 89.1 FM. ẹ ṣé o Rasaq Lateef alábẹ́lú Suliat Kòfowórọlá ẹ ṣé o Ọlámídé ẹ ṣé o Biliaminu Rasheed ẹ ṣé o Ebenezer Adélọ́wọ̀ ẹ ṣé o Londona Sodiq ẹ ṣé o Akọ́lé Wàsíù ẹ ṣé o Ọláwùmí Báyọ̀nlé ẹ ṣé o Mustapha Adéyẹmí Kabir Alaka Saheed ẹ ṣé o.